أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. Adáwọ̀pẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ Ọlọ́run kó bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam, láàlá sàlátù kó bá wọn sọ̀hábà Ànábì, àwọn ará alẹ́ Ànábì, àwọn ọmọ Ànábì, gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Ànábì láti Mákà àtàwọn tí wọ́n gbà ní àlejò ní Mọ̀dínà, láàdá sàlátù Ọlọ́run bá mú bá ẹnìkọ̀ọ̀kan wọn. Láti rí àlùfáà àgbà Sheikh Alimi radiyallahu ta'ala anhu àtàwọn tí wọ́n jọ ṣiṣẹ́ Ìlọrin tó fi dá débi tó dáadé yìí tán náà mímọ̀ sí Ìlọrin àti iná gbígbàdúà sílùú yìí. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀, bá wa àgbà onímímọ̀ kárí ayé Alamatu Sudani Sheikh Adam Abdallah Ilori babalágége. Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ fún wọn sí. Àlùfáà wa àgbà lágbàjì bẹ́ẹ̀, àlùfáà wa àgbà ní mọ̀sígbà wa alájí àgbà, àlùfáà wa àgbà lókè àgòdì oníwàásí àgbáyé, àwọn àgbà dìgìdó mọ̀, àlùfáà wa àgbà ń sọ̀rọ̀, àlùfáà wa àgbà ní abíkan, àlùfáà wa àgbà Sheikh Ahmad Rufai Indasolati, bàbá wa àgbà láyé gbà mí tàná Maulana Imam Hamza. Ọlọ́run bá wa ké gbogbo àwọn tàná ta jàlùbáríkà lára wọn bẹ́ẹ̀, gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù lónìí láwọn olóore wa. Ọlọ́run bá wa dó tẹnìkọ̀ọ̀kan, bá wa máyé wọn lọ́wọ́. Àlùfáà wa àgbà lónìí Samatu Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Ilori babalágége. Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀mí gùngùn fún wọn sí, bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn sí, bá wa ṣàlékún jẹrí ọ̀tá fún wọn sí, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run, la hawla wala quwwata illa billahi. Gbogbo àwọn jàmáà à ń kíra wa pé a kú Jímọ̀ tòní, Ọlọ́run jẹ́ kí a sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Ní ìkàlẹ̀ àwọn àlùfáà wa àgbà Samahatu Sheikh Alhaji Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Wa'izi ọmọ babalágége Adamallahu hayatahu Abu Rayyan. Ọlọ́run jẹ́ ara wọn àlùfáà wa pẹ́ sí, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Bá ti máa ń tọrọ àlékún mọ̀ ń so èyí ń bẹ lẹ́yìn rẹ̀, ìkúnlọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ sí fáwọn àlùfáà wa, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. Àlékún àǹfààní àbáwá àgbà Ìmámù wa ní Gàmbàrí, wọ́n sọ lónìí pé àbáwá àgbà Táyéṣe máìkì tí bá ti ń tẹ̀ wọ́n lọ́wọ́ àbí ọwọ́ fídíò lérí fóònù dé eré wá sí Táyéṣe, ọba àǹfààní ńláńlá nǹkan tó gbọ́rí ọgbọ̀ lẹ́nu Táyéṣe lójú ọ̀nà mímọ́. Bàbá Ọlọ́run má gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín o, ọlá Ànábì lọ́wọ́ Ọlọ́run. A fi títí wọn kí Sheikh wa Imam Abdul Hakim Mustapha, Imam wa àgbà lẹ́sítẹ̀tì, Ọlọ́run jẹ́ bọ́ wa dáadáa sí. Gbogbo àwọn àgbàlagbà ní kálẹ̀ bàbá, gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ kéwú náà, Ọlọ́run jẹ́ kí a mọ̀ wà dáadáa sí bí Muhammadin wa alihi hayyakumullah. Gbogbo àwa jàmáà lọ́kùnrin àti lóbìnrin, bá a ti ń wojú yín tí ń jẹ́ ìtutù ojú fún wa yìí, tí wọ́n ń lò bá a ti ń wojú yín. Yóò dùn mọ́ wa láti gbọ́hùn sálámà ní ẹnu yín. Hayyakumullah, akramakumullah sa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi ta'ala. Inú àwọn àǹfààní tí ẹ ṣe wá ń jò ní sà lérí halkọ̀ tí ó kọjá, pàápàá jùlọ lérí ọ̀rọ̀ Christmas, kíkí àwọn Kìrìsìtẹ́nì àbí jíjẹ oúnjẹ wọn. Gbogbo àwọn àlùmọ̀ mùsùlùmí ni wọ́n dúpẹ́ pé Táyéṣe ọ̀rọ̀ wọn àti kéwú tán máa ń ṣàlàyé fún wa lẹ́nu, ìṣe wọn tẹ̀lé ọ̀rọ̀ wọn lérí pé àfà alálàáfíà ní àfà tí ẹ fẹ́ kí ìlú dàrú, àfà tí máa ń fẹ́ káwùjọ Islam ó dáa ní pé tàwa sùtù bẹ́ẹ̀ ti gbà lọ́dọ̀ Sheikh Adam, òun náà ni ẹ̀ ń gbé kalẹ̀ kí àwa ọmọ kéwú náà ó mọ tọ́ bẹ́ẹ̀. Hayakumullah. Eléyìí ló wá bí ìbéèrè méjì kan tí àwọn ẹ̀rọ ọlọ́run kan béèrè, mùsùlùmí ni wọ́n, nígbà tí wọ́n wo fídíò tí a ṣe ní halkọ̀ tó kọjá yìí. Àwọn aláwọn gbọ́ tí àfà kan ṣe fatiwa kan, ó wá sọ̀rọ̀ kan bẹ̀ pé ó ń ta ẹyin, ó ń ta búrẹ́dì, ó ń ta mílìkì àbí tíì àbí iṣu àbí oúnjẹ téèyàn lè fi sọdún, ó ń tà á. Nígbà téèyàn ó wà á lọ́wọ́ rẹ̀, ó wá jẹ́ kírísítẹ́nì pé òun fẹ́ ra oúnjẹ yìí láti fi ṣe ọdún, ó ní kéèyàn ó má tà á fún, torí béèyàn bá tà á fún kírísítẹ́nì ó ti ran ẹbọ lọ́wọ́ nù ni. Hayakumullah. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ẹni yìí ọ̀tọ̀ tún ni ẹni tó sọ eléyìí, Ọlọ́run tó gbọ́ lẹ́nu àfáà mi pé ó jẹ́ bíríkìlà
kápẹ́ńtà táìlà àbí àwọn tí wọ́n ń ṣe pop plumber ó wá fẹ́ ṣiṣẹ́ nígbà tí wọ́n mú ọ débi iṣẹ́ tó ṣe ó jẹ́ pé chọ́ọ̀chì náà fẹ́ tiles chọ́ọ̀chì ni wọ́n fẹ́ rẹ́ chọ́ọ̀chì ni wọ́n fẹ́ kàn wọ́n sì jẹ́ mùsùlùmí ó ní ó sọ pé èyí tó dáa fún ọ ńbẹ̀ ni pé kú ọ ńbẹ̀ má ṣiṣẹ́ òun máa lọlé torí pé wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sì fẹ́ rẹ́ chọ́ọ̀chì wọ́n jẹ́ bíríkìlà wọ́n jẹ́ káfíńtà wọ́n sì fẹ́ kan chọ́ọ̀chì hayakumullah ǹjẹ́ èèyàn lè kú ọ ńbẹ̀ kó máa lọlé àbí kó ṣiṣẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé èèyàn ń ta nǹkan jíjẹ kírísítẹ́nì wá fẹ́ràn lọ́wọ́ yàrá ti fi sọdún ìjà lè ta fún ṣé kò kó sínú pé aran ẹbọ lọ́wọ́ hayyakumullahu wa adamallahu ayyamakum akramakumullah. Ọ̀dà alhamdulillah kí a tó lọ líláfi kan tá a máa ṣe fún baba Lágége ẹjẹ́ àpapọ̀ ṣe ká má gbàgbé ìsọ ọlọ́run àbọ̀ ọlọ́run ní gbogbo ọgbà ní gbogbo àsìkò kò ló hùwà Allahu baba Lágége tàná àti gbogbo àwọn àlùfáà wa tá a máa tọrọ ẹ̀ fún ọlọ́mọsàbà mú bá wọn. Bismillahir rahmanir rahim li ilafi quraishin وليعبدوا رب هذا البيت الذي أطعمهم. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Àmín. A kí gbogbo àwọn tí ń wò wá jákèjádò gbogbo ayé. Àkọ́kọ́ ni pé Islam Hayyakumullah. Ànábì ní bada al-Islamu gariban. Sallallahu alayhi wa sallam. Jọ́ tí Islam ó dé àjòjì ló dé. Hayyakumullah. Wọ́n ń pèrú ẹ̀sìn wo lèyí wa sayaudu gariban kama bada yóò padà tún di àjòjì tó bá yá ẹni tán ń pè ní àjòjì garibun fi baladihi wa garibun fi dinihi ó ti bá wọn alladhi yuslihu dina idhan nasu afsaduhu. Báwọn èèyàn bá ti bẹ̀sìn jẹ́ wọn wá sí mọ́ tún ṣe. Ẹni wọ́n bá ti rí bẹ́ẹ̀ pé máa tún ẹ̀sìn ṣe táwọn èèyàn bá ń bà jẹ́ òun ni gẹ̀ríbù fi dinihi. Gẹ̀ríbù Islam lẹni tí ń tún ẹ̀sìn ṣe lásìkò yìí nígbà tí àwọn al-mufsidun àwọn aba ẹ̀sìn jẹ́ tí wọ́n ń bà jẹ́ tí wọ́n sì ń pera wọn ní olùtún ẹ̀sìn ṣe. Ọ̀gbọ́ Ọlọ́run sì ti sọ fún wọn wípé ala innahum mufsidun walakin la ya'lamun àwọn gan tí ń ba ẹ̀sìn jẹ́ nù tí wọ́n sì mọ̀ pé àwọn ń bẹ̀sìn jẹ́. Èyí tó kọ́kọ́ sọ wípé tí èèyàn bá fẹ́ gbéṣẹ́ fún yàn bí. Èèyàn ń ta nǹkan jíjẹ. Alákọ̀ọ́kọ́ onítẹ̀yìn wá fẹ́ gbéṣẹ́ fún yàn. Ọwọ́ fẹ́ ṣe kí ni bá ń tún wí àfà. Èèyàn ń ṣe bíríkìlà kápẹ́ńtà bíi táìlà wọ́n wá gbéṣẹ́ fún ọ nígbà tó débi iṣẹ́ láàárọ̀ ó jẹ́ pé wọ́n fẹ́ rẹ́ chọ́ọ̀chì àbọ̀ fẹ́ kọ́ chọ́ọ̀chì àbọ̀ fẹ́ kàn án. Ó láfa àwọn sọ pé èyí tó dáa fún yàn ni kéèyàn pàṣẹ ohun tí kò mọ̀ sí. ń tá bí àfa náà tó sọ bẹ́ẹ̀ òun ni pé kò bá sì dáhùn kò gbé ọ̀rọ̀ tán ṣára tí ló fi kalẹ̀ kò fi jàwábù ṣára ti kalẹ̀ gbogbo ṣára tí ní sì máa nídìí jàwábù ẹ̀ gbogbo nǹkan ni ó máa nídìí ọ̀nà àbáyọ. Tá a bá fẹ́ gba nǹkan lọ́wọ́ yàn á fún ní nǹkan pàápàá jùlọ ọ̀nà fún wọn lọ́nà ọ̀run ni tí yàn bá fẹ́ torí ẹ̀sìn tó fẹ́ gba ọ̀nà jẹ lọ́wọ́ ẹnìkan tí ìsìláàmù sì fàyè lẹ̀ kí á wá ọ̀nà jẹ wa idha qudiyati salat fantashiru fil ardi Ọlọ́run níbẹ̀ bá kírun tán òǹkálùkù jáde ẹ̀fọn kálérílẹ̀ wabtagu min fadlillah ẹ wá ń tẹ́ jẹ ẹ wá ń tẹ́ mú lọ ayé bẹ́ẹ̀ kọ́ ó wá fẹ́ gba ọ̀nà jẹ lọ́wọ́ ẹni tí ń ṣe bíríkìlíà àbí ń ṣe fọ́níṣọ̀ àbí ń ṣe káfíńtà àbí ń lẹ táìs wọ́n wá pè pé iṣẹ́ wà ó wá débẹ̀ wá bá wípé ṣọ́ọ̀ṣì ni wọ́n bá wọn ṣe ọ̀nà jẹ́ tiẹ̀ sínú káàfà tí ó ṣe fàtiwá nínú ẹ̀sìn tó jẹ́ àfẹ́ ẹ̀sìn kó wá sọ pé kẹ́niyẹn fi iṣẹ́ yẹn lẹ̀ kọ́ máa lọlé. Orí tó bá ti ṣe ó ti ran ẹbọ lọ́wọ́. Tóró ti ran ẹbọ lọ́wọ́. Irú àfáà tó sọ bẹ́ẹ̀ ó yẹ kó fi jàwáàbù ṣẹ́rìtì sí. Ọ̀nà àbáyọ kí lọ́nà àbáyọ náà ni wípé gbogbo ẹni bá ti gbérú iṣẹ́ náà fún o tó bá ti fi iṣẹ́ náà lẹ̀ o kọ́ máa bọ̀ wá dọ̀hún dédé owó tí ó gbà níbi iṣẹ́ òun ọ̀ọ́fà rẹ̀ òun ó fún. Wàláhì tó bá ṣe àwọn mùsùlùmí náà yé ṣe àwọn mùsùlùmí náà yé ṣe ẹni tí kíní tó bá òun. So tọ́ra stand tó bá ti lè fún wọn lówó ní pé bùkátà rẹ dédé ń tọ́ gbà lọ́hùn
ń fún ọ ó gbéra rẹ̀ kalẹ̀ sírù nǹkan báwọn tó bá yẹ kó fẹ́ràn ẹ̀sìn lọ́wọ́ tó bá fẹ́ràn ẹ̀sìn lọ́wọ́ ni a sì fẹ́ yọ kó bí nǹkan ta ní ọ̀dá ni kí lẹ pèpè àkalẹ̀ fún tí ó jẹ pẹ̀lú ọmọ rẹ̀ ìwọ àfáà tó ṣe fàtiwá wọn ní ráìsì ńlé onígàárí ńlé olélùbọ́ ńlé olówó ń báńkì àwọn ọmọ rẹ̀ ń sanwó lé ìwé ọmọ ọ̀ ń tọ́yàwó ọ̀ ń tọ́mọ ò ní problem ọjẹ́ tó wù ọ́ mùsùlùmí tí ò ló ń jẹ ńlé tí ò nẹ́ni tí ó fún tí ò lórùn náà lọ́wọ́ ọmọ ń bẹ kòró ń jẹjẹ kì í sanwó lé ìwé ọmọ ọ wá ríṣẹ́ ní chọ́ọ̀chì pé wọ́n wá bá wọn kọ́ chọ́ọ̀chì wọ́n ní ọmọ lọ ọgbọ́ ó sì provide nǹkan tí yóò jẹ fún definitely mẹ́tàlá sí irú ẹni ọba ṣe fàtiwá bẹ̀ sí ọba jẹ́ àfáà a sì lákọ̀ọ́kọ́ ni wípé inú kọjá sí wípé n tó kí òye nàmbà ẹlẹ́ẹ̀kejì táàsì sí ni pé inú kó yé kí ìfẹ́ ẹnu á da ìlú rú ọmọ ìbẹ̀ lọ́kàn rẹ̀ gbọ́ ẹlẹ́ẹ̀kẹta inú kọjá pé àwọn kírísítẹ́nì sẹ̀ lọ́tọ̀ ó wá fẹ́ bá wọn wí ẹ̀rù pé mẹ́ta ẹni sì kọ́ fara kan tó jẹ́ ìlànà ẹ̀sìn ó ti kò sí ń tọ́kan Islam ìwọ tó bá jẹ́ òṣìṣẹ́ ọwọ́ tí kírísítẹ́nì bá pè ọ́ pé báwọn kọ́ chọ́ọ̀chì lọ́ọ̀lì kọ́ wọ́n bá pè ọ́ pé kọ́ báwọn kọ́ chọ́ọ̀chì lọ́ọ̀lì kọ́ kọ́dà yẹn tó fi kan kún tí àwọn kírísítẹ́nì bá wọ mọ́sálásí wá wípé ẹ dákun abẹ́ kọ́ chọ́ọ̀chì wa yìí wọn èyí sábà nídìí ìrànlọ́wọ́ wa àwa làá máa sábà nídìí ìrànlọ́wọ́ wọn tọ́ra wọn ti ń ranra wọn lọ́wọ́ àmọ́ àyè bá a mọ̀ wọ́n á wọnú mọ́sálásí wá pé àwa tọrẹ àánú wa ni a fẹ́ kọ́ chọ́ọ̀chì ni kíjà máa mọ́sálásí ọ dáwó fún wọn wọ́n fún wọn lówó wọn lọ lè fi ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. ṣé kò wá ní ìtumọ̀ pé à ń kó Ọlọ́run sínú ẹbọ báwọn. owó Ọlọ́run wo. owó mọ́sálásí tá a dá. kò sí owó Ọlọ́run sọ́lọ́run ló tẹ owó a sì máa tanra wa sọ́lọ́run ni ṣé owó tí Emefiele àbí kí ló kọ rẹ̀ tó change Nàìjíríà sáà màláìkà ló change owó. ẹrú Ọlọ́run là wá. wíwẹ̀ wá jẹ́rú Ọlọ́run ló wá kó fún ọ a sì kí ni tọ́lọ́run. Àásìkí òun tọlọ́hun inú àásìkí náà lówó náà wà tá ná láti fi wá àásìkí kìí sọ Ọlọ́run ló tẹ owó pépà lówó ẹ kó fún wa Islam fi àyè lẹ̀ fún àtàáyùsù sílmí èmi máa ń sọ ní gbogbo ìgbà pé Islam fi àyè lẹ̀ ká live with peace nínú ìlú wọ́n bá tọrẹ àánúwádọ̀ yín ẹ fún wa lówó òtí bẹ́yìn náà bá nídìí nǹkan kan fún mọ́sálásí ẹ̀yin náà lè dọ́dọ̀ wọn láti béèrè lọ́wọ́ wọn. láti sọ pé kọ́dà ó lè invite kìrìsìtẹ́nì pásítọ̀ wá bí ibi àdúrà àbí kílọ̀ mọ̀lúdì tẹ́ ń ṣe ó lè invite rẹ̀ wá bẹ́ẹ̀ tí wọ́n bá ń donate owó tó béèrè lọ́wọ́ tiẹ̀ náà tóun náà fowó lẹ̀ níjọ́ tí wọ́n mọ́sálásí Ìlọrin yìí ó ti wá Ọ̀tẹ́dọ́lá ní owó ń bẹ̀ owó tiẹ̀ ló sì pọ̀ ju gbogbo àwọn tó jẹ́ mùsùlùmí lọ. mọ́sálásí òun ní jàǹfààní fún wa tá à ń kírun bẹ̀ dùn tàyíwá mọ iye àwọn nǹkan kan àwọn masajid àtàwọn madaris àtàwọn mahahid táwọn kìrìsìtẹ́nì ní impact ń bẹ àbí impact náà kẹ́ ń pè tí wọ́n nípa ń bẹ so kéèyàn wá ṣe fàtiwá àwọn ní Nàìjíríà níyàyín ìlú tí ẹ̀sìn ti wá gan wọn ò ṣerú fàtiwá báwọn mọ́ gbogbo Saudi tẹ̀ wá ń lọ tó fáyìn tí gbogbo building wà ń bẹ̀ ń tí ọmọ lárúbáwá lè rọ abẹ́rẹ́ ni lárúbáwá tán ya ọ̀lẹ lẹ́yìn kí lárúbáwá ó ṣe fàájì èyí tí ó bá ṣe sìná kó ṣe sìná ọgbọ́ lẹ́yìn pé lárúbáwá kéwú dáadáa èyí tí ó bá ṣe fàájì ayé tí ó jayé wọ́n jẹ ń tọ́ da wọ́n wọṣọ wọ́n máa tóní wọ́n funfun inú aṣọ wọ́n ṣe gbẹ èyí tí ó bá yìí ṣe sìná torí kò sí ìran tó ní sìná tó lárúbáwá. à ń padà bọ̀ wá sọ ìròyìn gbogbo àwọn àyàtò tàhárí mínú àlùkùránì tọ́lọ́run sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí kèé jẹ́ pé torí ìwà yìí kọ́ lọ́lọ́run fi sọ̀ ọ́ kalẹ̀ ganjọ́ tí ó sọ̀ kalẹ̀ torí àwọn ọmọ alárúbáwá lè sọ̀ kalẹ̀ àwa àlùmọ̀ tí Islam padà dọ́dọ̀ wa Islam dọ́dọ̀ wa láwọn àyà àmàṣe inú àlùkùránì ọdẹ́lẹ̀ Yorùbá níyàyín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó bá àwọn Yorùbá tòun tí ó jẹ́ pé kèfèrí ni wọ́n níjọ́ náà Islam dé àwọn àyà àmàṣe ó bá ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ Yorùbá wípé àwọn náà kọ̀ wípé nǹkan yìí ọ̀dà kó tó di pé Islam dé. Pẹ̀lú ògùn Ọlọ́run àwọn náà ti ṣe é léwọ̀ láàrin ara wọn tẹ́lẹ̀ kí Islam tó wá bá wọn kí n ti ń jẹ́ ìwọ̀ lọ́dọ̀ wọn ó tó wá ṣe déédéé kọ́pọ̀lọpọ̀ rẹ̀ ó tó ṣe déédéé n ti ń jẹ́ ìwọ̀ nínú Al-Qur'an. àmọ́jọ́ táwọn àyà ó sọ̀ kalẹ̀ lárúbáwá àwọn ìwàkíwà tí ń bẹ lọ́wọ́ wọn àwọn ìwà tí ò dáa àwọn àti ò ṣe gbọ́ sí títí ń rùn
iná ní ń bẹ lọ́dọ̀ wọn tálùkùránì wá dé tí wọ́n harama ọ̀pọ̀lọpọ̀ tí sì ń fi ìjìyà tọ́tọ́ èyí tí wọ́n dá sẹ̀ríà rẹ̀ fún wọn wọ́n bá ṣe èyí tí wọ́n jẹ sẹ̀ríà lọ́dọ̀ Ọlọ́run ń fún wọn ní inzar ń sì ń fún wọn ní hudud lérí àwọn nǹkan yẹn ìlú ọ̀hún tí ẹ̀sìn ti wá tó yẹ pé bí alukùránì ti sọ̀kalẹ̀ kò wò wọ́n sàn tán dòní kùránì ò wo lárúbáwá sàn tán dòní. àkúlù hadha bimili binti safatayi ń sọ bẹ́ẹ̀ títí di sin kùránì ò tí ì wo lárúbáwá sàn tán ìwà tí ń bẹ lọ́dọ̀ ọmọ lárúbáwá dòní burú ju ìwà tí ń bẹ lọ́dọ̀ àwa Yorùbá yàn yín lọ tòun ta kùránì tí ń bẹ lọ́dọ̀ wọn àìmáyé ọmọ lárúbáwá ọmọ Saudiya nu Mẹ́kà ń bẹ ni tó ti wọ 65 years tí ó sì ṣe hajj. ọmọ Saudiya ọmọ bẹ̀rù gan ọmọ nu Mẹ́kà gan tó ti wọ 65 years tí ó sì ṣe hajj rí. Kàábà ni lọ́kẹ̀kẹ́ yìí tí ń wò yìí ó ti bá Àràfá ni lọ́kẹ̀kẹ́ yìí kó sí lọ. ọgbọ àìmáyé ọmọ alárúbá tọjá sí wípé tó bá kú ní Maka ń bẹ ń mú àwẹ̀ kó ń lọ sí Madina tí ó wọ mọ́tò pẹ̀lú èsì kò sí nígbàwẹ̀ tí a bá sì bí ó ní wà máa ń kánà mí kò mọ̀rí dọ́ni awọ àlà sáfàrì fa ìdàtò ó ní ẹnu Maka sí Madina òun náà sáfàrù ní ìrìn àjò náà ní. àwa Yorùbá sì ní àwa ń yà yín tiwa a máa gbàwẹ̀ àtún lọ Kaduna nínú mọ́tò kò sí ní jáwẹ̀. ó sì ń ti ń bẹ lọ́kàn tiwa ìtẹ̀lé tọlọ́hun tí àwa ń tẹ̀lé tọlọ́hun níyà yìí ó ju tọmọ alárúbáwá lọ. gbogbo nǹkan la fi dáa jù wọn lọ ẹnu tán fi jù wá lọ ojú Ànábì Muhammad àti Kaaba tí ń bẹ́ẹ̀ ni àti Madina aráwọ́dọ̀ Ànábì tí ń bẹ́ẹ̀ nìkan àtàlùkùrán òun nìkan náà lọ́lọ́run fi gbọ́lá fún wọn jù wá lọ. so irú àwọn àyíwò ni wọ́n wàá sọ fún yín wípé ẹ máa ń ṣe nǹkan báyìí ẹ̀yin náà wọ́n náà wá dé wá gbé yín wá ń tẹ̀lé wọn èyí tẹ̀lé rú ẹ̀ kọ́sìm. ó gbọ́ àwọn nǹkan tí ò wúlò ni certificate bẹ́yẹn. mo ní sí ọwọ́. ní Saudiya àwọn ìbò ní bá wọn kọ́ gbogbo lé àwọn ìbò ní kọ́ building kọ́dà Kaaba ń bẹ̀rẹ̀ ìbò ní kọ́ aṣọ tí wọ́n ń dàpọ̀ Kaaba China ni wọ́n ti ń ṣe China kí ló pé kíṣúwà tó ń dàpọ̀ Kaaba China ni ń ṣe wá àwọn alukurani tá ń tẹ̀ yìí ìlú òyìnbó ni wọ́n ti ń tẹ̀ China ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ láwọn tá a fi ń ṣe ìbádà so tó jẹ́ pé àwọn òyìnbó ìbáṣepọ̀ tí ń bẹ láàrin lárúbáwá pẹ̀lú àwọn òyìnbó gbogbo ilẹ̀ lárúbáwá pátá àwọn Bani Israẹli ní ń bá wọn bíúdì gbogbo nǹkan wọn àti mọ́sálásí wọn ni àti gbogbo bíúdì wọn ni àti gbogbo ìlú wọn bí wọ́n ti ṣètò ìlú ti dá ọwọ́ wọn ni. ibẹ̀ làwa ń lọ lónìí tá à ń débẹ̀ à ń bá Mákà dáadáa ń wù wá lọ ń dùn má wa láti lọ à ń bá ń tuntun à ń wọnú ilé hòtẹ́ẹ̀lì à ń sí èsì sérí à ń sí sáwà à ń gbádùn à ń sùn lórí bẹ́ẹ̀dì tó dáa à ń ṣe gbogbo nǹkan tó dáa ń bẹ à ń wo bíúdì pé òpópó Mákà yìí mà má rorò Mákà yìí mà dáa kí lọ́ọ́ ma lárúbáwá ṣe ń bẹ̀ lárúbáwá tí ò lè rọ abẹ́rẹ́ ọ̀rọ̀ nìkan náà ni lárúbáwá lè sọ lẹ́yìn ọ̀rọ̀ kò sí nǹkan kan mọ́ àbí náà bá tún ṣe sìnà. àgbàlagbòlà a lè rajà làbíà ní ṣọ́ọ̀bù lábárúwá kan obìnrin làwájọ lọ ó kàn rí lásán kéèyàn kan kọjá ó kàn fi ara gbá ẹ sì ń dà sára yóò sì máa dà sára nínú ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ni òun ní tajà làbíà o bẹ́ẹ̀ ọmọ ó kàn kọjá lára ẹ̀ lásán. ṣebí náà làwọn èèyàn wá fi máa gẹ́ẹ̀tì wọn nígbà táwọn ti máa lọ Saudi lè ṣe nínú àwọn èèyàn wa ó ti bá wọn sì mú ọkùnrin lọ́wọ́ láti òun èsọkọ ẹ̀ tó bá sì dọ̀hún èyí tó jẹ́ obìnrin ní ṣọ́ọ̀bù lárúbáwá tí ń ta góòlù yóò sì fọwọ́ ra ọ̀dọ́ lárúbáwá ti máa pé kóbìnrin bá fọwọ́ ra wọn kí Masha Allah sọ́lọ́run ló ní ọfọ̀ ọkàn ọ̀la Masha Allah náà ni ọkọ̀ wí bá ń fọwọ́ ra la gbogbo sísítẹ̀mù ayé rẹ̀ ti dàrú wọ́n máa wá sọ wípé tọ̀ nígbà tí bá ń tẹ ọmọ Yorùbá tiwa lọ́yàn wọ́n máa ń tọ̀ ẹ ti ń tẹ ọyàn ẹláyà rẹ̀ o máa kó ń tó kó ibi tóun ti ń tẹ ọyàn wọ́n ti kó góòdì kó gbogbo nǹkan nínú ṣọ́ọ̀bù rẹ̀ ṣé ìwà nìyẹn kí la fi dájú wọn lọ àmọ́ ná Muhammad tó jáde ń bẹ̀ mo tún wá fẹ́ sọ kíní kan fún ọ lónìí jẹ́ n tún sọ kíní kan fún ọ tán yẹn nínú gbogbo ìran alárúbáwá pátá ní tí ń sọ èdè lárúbáwá kò sí ìran alárúbáwá kan tó dáa àná Muhammad nìkan ló dáa. sallallahu alaihi wasallam. kò sí lárúbáwá kankan tó dáa kò sí ìwà rẹ̀ kan lọ́wọ́ lárúbáwá àná Muhammad nìkan sallallahu alaihi wasallam. òun náà ló dáa Ọlọ́run ló sì máa ń mọ̀ lọ́fọ̀ ọmọ jáde ní ara ìran
tí ìwà tí ọ̀dà ń bẹ lọ́wọ́ wọn láti wá fọ̀ wọ́n mọ́. láti wá fọ̀ wọ́n mọ́ ọwọ́ ayọ̀ jáde ọwọ́ sòun nìkan ní at-tahir al-mutahhar nífi ń jẹ́ bẹ́ẹ̀ at-tahir al-mutahhar ẹni tó mọ́ tí àwa adá pé ó jáde wá ní mímọ́ ó tún wá dáyé àtúnmọ́ sí i. La ilaha illallah. Gbogbo àwọn sàábé tànàbí wa ní pátá tí tànàbí Muhammad fi wá kú ibi tó ti mọ̀ pé lárúbáwọ̀ ọ̀dá ni pé tànàbí Muhammad fi kú gbogbo àwọn tó gbà fànàbí ìwà ni wọ́n fi gbà wọ́n di wípé ìwà tí ń bẹ lọ́wọ́ ti ẹ̀yí àwọn òrírú ẹ̀rí àjáyíbà tí wọ́n rí nìyẹn làbúbákírì fi gbà Masha Allah. ní gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé fi gbà Alayhimu salatu wassalam. wọ́n di pé ìwà ilé yàtọ̀ fún wà táwọn ń bá Lẹ́yìn mọ̀ níwà pẹ̀lú. ó yàtọ̀ fún wìrásà ìwà táwọn ń jogún lọ́dọ̀ àwọn bàbá tó bí àwọn ọmọ Lárúbá tó já sí wípé kánábì ó tó dé tí tára ẹ̀gbọ́n bá ti nídìí obìn tó bá nídìí obìn tó bá lè bá bàbá rẹ̀ pé àbí ìyá rẹ̀ nípadà òun ti kún òun nídìí obìn òun nídìí tó wọ́n dà sí ìyá ó sì pé àbúrò rẹ̀ wípé bọ̀dá rẹ̀ fẹ́ bíyà bùkátà ara bọ̀dá rẹ̀ kún ẹ wọlé ń bẹ̀ wọ́n fẹ́ bíyà bùkátà yọ̀ǹda fún bọ̀dá rẹ̀ Kánábì ó tó dé. Ànábì ó tó dé Sallallahu alaihi tí wasallam. bàbá ó kú tí ọmọ ó sọ fún òun sùpọ̀ bàbá gbogbo àwọn wà kíwà báyẹn níbẹ̀ lọ́wọ́ wọn kánábì ó tó dé so ntọ́lọ̀ ní kánábì ó gbé wá fún ọmọ Lárúbáwá kìí ṣe ìbádà nìkan lọ́lọ́run fi rán ọ̀ràn wá pẹ̀lú akhlaq Ìwà. àwọn mahasinul akhlaq àwọn ìwà rẹ̀ ló fi rán ó wá ní kíwà rẹ̀ wọn bẹ lára tiẹ̀ gẹ́gẹ́ kó má jásí pé ọkàn máa fẹnu sọ lásán Sallallahu alaihi wasallam. yóò máa wá jẹ́ kùdùwàtò ní hasana Gbogbo àlùmọ̀. fún gbogbo àlùmọ̀ Akramakumullah. inú rẹ̀ inú ìwà yẹn ló wá fi rí àwọn ọmọ Lárúbáwá yẹn mú ìwà ní fi ń rí ẹ̀sìn provide fún wọn Akramakumullah. kì í jẹ́ pọ́kẹ́ pé wọ́n sẹ́sìn ìwà ló kọ́kọ́ introduce sí wọn kó tó di wípé wọ́n gbé e jáde níbi Ìsá ìwà ló ní tí gbogbo ọmọ Lárúbáwá nífẹ̀ẹ́ rẹ̀ pé àwọn òrírù wà yìí rí Sallallahu alaihi wasallam. ìgbà tó wá di kó wá gbégbé sàjáde tó wá lọ́lọ́run náà òun ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́ gbà fún fi pé ní pé onírọ́ tó níjọ́ tá a ti mọ̀ ọ́ máa jarabna alayka kadban qattu níjọ́ tá a ti mọ̀ ọ́ àríkọ́ parọ́ rí a jẹ́ pé n tó wí lóòótọ́ òótọ́ ni tòun ti bẹ́ẹ̀ tí gbogbo wọn sì gbà kó òótọ́ ni Sallallahu alaihi wasallam. pé kì í parọ́ wọ́n mà pé kì í parọ́ wọ́n sì ń sọ wípé lóòótọ́ àmà pé kì í parọ́ àmọ́ n tó wí wọn àní gbà La ilaha illallah. ọgbọ́ Àgbọ́yé n bá. tó ń sọ òun sẹ́ Àwọn òní. àní gbà a máa máa ń pè é parọ́ anta sadiqul amin Ìwà lànàbì fi kọ́ àwọn èèyàn sínú Islam. ìwà ló fi kọ́ àwọn èèyàn sínú Islam náà ibo làwa ti rí gbogbo tiwa tá à ń sọ yìí so gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí náà wípé tí kìrìsìtẹ́nì bá pè ọ́ pé ọba àwọn ṣiṣẹ́ má ṣe gbogbo èyí wọn náà ń túmọ̀ yìí pé àníwà ẹni tá a là ń tẹ̀lé ò rí bẹ́ẹ̀ Sallallahu alaihi wasallam. ká má ya fọ́tò rẹ̀ ní fọ́tò tí ọ̀dà ká má kun lọ́dà tí ọ̀dà Bàbá yẹn ká má píntì ẹ̀ lọ́nà tí ọ̀dà ẹni tí ń tajà ń kọ́ sáà tán ní tí Christian bá wá ra oúnjẹ lọ́dọ̀ rẹ̀ tí ó fi sọdún ọ̀ gbọ́dọ̀ tà á fún un. báwo ni òṣèlú ta wọn wàá gbọ́ tí wọn kọ́ kò ní ta níbo ni ó ti rówó jẹun ẹni tó gbá àwìn ọjà tó gbá àwìn oúnjẹ àtọ́ ń lọ lè ra ọjà pẹ̀lú àwìn Kì í ṣe bísínẹ́sì. níbi ṣe bísínẹ́sì ọ̀wá lẹ́nìkan kan lẹ̀kùn ẹ̀ pé kílẹ̀ ń ta kírísítẹ́nì wá dérò wọn ra ráìsì ìlàjì bájì yóò sì ra òróró làjì jẹ́ríkà kò sì pawó kankan látàárọ̀ ìwọ kan àwọn afẹnu sọ́mi tí wọ́n jòkó sí wípé má tà á fún kọ́ má tà á fún èló ló fún ṣé wọ́n rà lọ́wọ́ rẹ̀ ṣé wọ́n patronize ẹ̀ Ẹ ṣeun sà. ṣé wọ́n patronize ẹ̀ ọ̀gbọ́ Àkàrà fún ọlọ́ àgọ́ yín sà. ah Ṣé wọ́n rajà lọ́wọ́ ẹ̀? àwọn kìrìsìtẹ́nì yẹn mò ń sì ń sọ mo tún sọ wípé kìrìsìtẹ́nì yẹn ìwà ń bẹ ìwà àrọ̀kásà sọ́dọ̀ wọn Ìwà jòkó sára wọn. ọ̀dọ̀ wọn ní ìwà tí alukurani ń sọ pé ànábì máa wù níwàáre gbogbo ìwà tálukurani ròyìn láwọn ìwà dáadáa àwọn makarimul akhlaq àwọn husnul muamala ìbánilò dáadáa tí ń bẹ lọ́dọ̀ ànábì tá à ń ròyìn ni Sallallahu alaihi wasallam. ń bẹ lọ́dọ̀ ti àwọn ọmọlẹ́yìn Jesus Kì í ṣe páwọn náà níbi tán kù sí àmọ́ àwọn àwa arẹ tá ànábì kọ́ wa ń náà bẹ lọ́dọ̀ wọn ọ̀dọ̀ wọn ló wà. kírísítẹ́nì ní ìwà àánú wọ́n lójú àánú Tí wọn náà sì mọ̀ bẹ́ẹ̀. wọ́n sì ní ìwà ìbánisepọ̀ bọ́ ọ bá wọn ṣe wọn à ní tètè dà ọ́ ṣé báwa là ń dara wa mọ́sálásí yìí Wọ́n tó rọ̀ ṣébẹ́ lẹ́gbẹ̀ẹ́. ẹ̀yin lẹ gbẹ́ kóòtù eré ibú kalẹ̀ fún ìmáàmù
ẹ̀yin náà lẹ kó bá wọn mú ẹ̀yin lẹ́sẹ̀ tí obìn fún ẹ fún penalty torí pé ẹ fẹ́ yọ ní ìbọn mọ́ ẹ̀yin náà lẹ́wọ́n tọ̀ kọ̀ wá sí tó kù báyìí ìmáàmù ẹ máa mọ́sálásí lóṣù mẹ́ta. Gbogbo orú àwọn nǹkan yẹn tó máa mùsùlùmí táàfà kan nu Islam tó bá ṣe mistake kan erémẹ́díà ní gbogbo àfà wọn ti yẹ̀yẹ́ rẹ̀ tó bá jẹ́ pásítọ̀ ni wọ́n lọ lè yanjú ẹ̀ láàrin ara wọn nulẹ̀ ni àwọn máa daṣọ bora wọn ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ó tú aṣọ lára yín ẹ wá tú aṣọ lára àfà Islam yẹn ẹ ti tú aṣọ lára Islam. Gbogbo orú àwọn wàyí tí ń bẹ lọ́dọ̀ wa yóò da wọ́n á ń sọ fún wa wípé òkè àti lẹ́sìn alhamdulillah Islam da gan ẹ̀sìn tó sì da ni ọgbọ́ ẹ̀sìn Islam da púpọ̀ gbogbo wa mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ ìwà ń kọ́ ìwà tí ń jẹ́ ìyàwó Islam ń kọ́ ọkọ lárí yìí nísìnyí àríyàwó báwo ni ó ṣe bí mari sọkùnrin lè dá ọmọ bí láì sóbìn Islam nísìnyí arọ́kọ ó ku ìwà tí ń jẹ́ ìyàwó ẹ̀ Islam wa ń gbégbé àpọ́n lọ́dọ̀ tiwa níyà yìí ìgbé àpọ́n ní ń gbé ńlẹ̀ èdè oúnjẹ rẹ̀ fúnra rẹ̀ kò sóbìn tí ó dáná fún ó ti yé báwọn àwọn tí Islam tún wá wípé wọn wò wípé àwọn ni wọ́n bá wọn wá obìnrin gidi èyí ohun tí ń jẹ́ ìwà èyí tí ń wá tí ò rí àwọn náà wọ́n tún kun Islam lọ́dà tí ò dé bóun ìyàwó gidi ó sì wá bá gbogbo eléyìí ò sínú wa Islam gbogbo fàtiwá báyìí táwọn àáfàá máa ṣe bí ìgbà tó já sí wípé bí ìgbà tó yẹ pé ṣètánì lókù tó ń darí àwọn àáfàá èso Ọlọ́run mọ́ oníkálukú ọkàn jáde sọ nǹkan kan tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ kí ló kan ọ̀rọ̀ ká má bá kírísítẹ́nì rajà tó bá rajà lọ́wọ́ wa ká má tà á fún kí nìyẹn bọ́ ọba délùú òyìnbó ẹni àwọn tí ń sọ̀rọ̀ yìí tó bá délùú èbó ṣé kírísítẹ́nì kí ó tajà fún wọn ṣé ìtìrì tó bá wọ̀ Ọlọ́run ní jẹun bẹ́ẹ̀ ṣé ọba ìlú òyìnbó pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà tó bá pe àáfàá kan inú àwọn tí ń ṣe fàtiwá yìí wípé kọ́ wá òun fẹ́ gbà alálejò sí òní lọ àbí ti England ṣé kò ní lọ yóò lọ tí ó tún dé tí ó tún fi ṣe fáàrí so ṣebí kan wọ́n fi sí ebi Christian ni wọ́n fún lóúnjẹ wọ́n provide oúnjẹ fún wọ́n fún lówó wọ́n fún ní gbogbo nǹkan wọ́n fún nílé tí ó sùn irú fàtiwá wo ni ó ṣe lẹ́yìn ìgbà tó bá darí èyí hùn sọ ẹnkún kálukú ti mọ̀ wípé gbogbo orú àwọn nǹkan yìí ó dàbí ìgbà tó yẹ pé ṣèitánì lókù tó ń darí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ àfa Islam ṣèitánì lókù tí ń darí kó wá òun ìsìtẹ̀ àṣà wa ló sì kéré ká máa sàúsù billahi mina ṣèitánì wọ́n yẹ́ lómi ẹ̀ sàúsù kó tó bẹ̀rẹ̀ fàtiwá ó ti yé bá wọn so bí ó ti gbélé yìí ó ti rí nìyẹn Islam ní problem àwa àfa Islam àwa gẹ́gẹ́ là ń ba Islam jẹ́ inú àwọn fàtáwá tí ń jáde lẹ́nu wa àwọn fàtáwá alágbárí tí ò sínú tíra yóò lẹ́rìí gbogbo orú àwọn fàtáwá tá a sọ yìí nísìnyí kí wọ́n mú tíra rẹ̀ jáde kí wọ́n bá dé sí ẹ̀kọ́ sì fi hàn wá báyìí pọ̀nbélé pé níta nàbí wúre wọ́n sì máa yà tún ìbákẹ́ wa nínú alukurani kò sínú alukurani kò sínú hadith so wọn kálukú kan ń rorí sọ nǹkan tí ọba wí ọgbọ́ àti wà nù ásìlù tó jẹ pé sọ́ra man sha'a yaqulu ma sha'a oníkálukú kan sọ tó wù oníkálukú sọ nǹkan tó rí so àwọn ẹran míì náà sì ń bẹnu mùsùlùmí ẹ pé mùsùlùmí ni wọ́n ẹran ni kò kéwú kò sì gbà lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ láti fi tún ẹ̀sìn ṣe wrong side ní tí ń lọ lè gba Islam òun náà wàá délé yọmọ wá dìyàn láì lẹ́rìí irú ẹ̀ ń bẹnu ẹni tí wọ́n kọ́mẹ́ǹtì nísìn kọ̀ kọ́mẹ́ǹtì lérí èyí tí àwọn tó ṣe fàtiwá táwọn wí láti fi da ìlú rú tọ́lá àwọn fàtiwá ti dà lúrú ni a wá ju mùsùlùmí sínú ìnira a wá ju mùsùlùmí sínú yà a wá ju mùsùlùmí ọ̀dà kátúwò dáadáa àwọn mùsùlùmí ọ̀dọ́ wa ní ìfọ́síwájú obìnrin Islam òun ni kílẹ̀ sí ń gún mọ́dà inú Islam lọ́pọ̀ sí jù kí ló tó fi rí bẹ́ẹ̀ ṣé ogun wọn láyé ń ṣe ni torí pé kò sí ìwà tí èèyàn fi gbélé ọkọ àkọ́ wọn níwà tó ìgbélé ọkọ aláàfẹ́ kọ́ àwọn tí wọ́n ti níwà afẹ́ kọ́ wọn lẹ́sìn kí n ti wá pẹ̀lú ẹ̀sìn tiwọn ìwà tí ń bẹ lọ́wọ́ wọn ni kẹ́yìn owó kẹfi kún ẹ̀sìn tiyín kó lè bá pé kó lè bá dáa kò síbi tí èèyàn ti lè mú wà tó bá ti pé wà tó dáa kọ́ dá èèyàn lè kọ́ wà lọ́dọ̀ oníṣẹ̀ṣe èmi máa sọ fún wọn wípé àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe
tí wọ́n jẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe ẹlẹ́sìn ìṣẹ̀ṣe káàpẹ̀lẹ́ ẹlẹ́sìn ìṣẹ̀ṣe bó o sì pé lẹ́sìn àbáláyé lọ́dọ̀ tiwọn tí wọ́n bá pé ẹ̀sìn àbáláyé tí wọ́n bí àwọn sínú táwọn àbáláyé nù understand bí wọ́n ti wá wà ní wọ́n ní àwọn ìwà kan tọ́já sí wípé kódà bí mùsùlùmí bá rí ìwà àwọn mú kún ẹ̀sìn rẹ̀ number 1 ni ó wà lọ́dọ̀ Ọlọ́run ó nídìí ẹ̀sìn wọn àmọ́ mú ìwà ọgbọ́ mú ìwà nígbà wọn fẹ́ sọ̀rọ̀ pé Odùduwà àwọn odù tó dá ìwà náà ni wọ́n wí Ànábì náà sì sọ̀rọ̀ wà Ànábì ní bu'istu li utammima makarimal akhlaq Ànábì ní tán gbé mi dìde fún ni pé àwọn ìwà tó dá táwọn ànábì Ọlọ́run tí ń wù bọ̀ wá Ànábì ní kí n wá sílẹ̀ kó lè bá pé kó lè jẹ́ mí fi mí ọgbọ́kọ́ sí kó lè jẹ́ mí fi mí àwọn lọ́dọ̀ tí wọ́n ní àwọn onígbàwó ń gbọ́wọ́ wọ́n ní báwọ̀ bá gbàwó ń gbọ́wọ́ àwọ̀ ọ̀tẹ̀ àwọ̀ òsì yá ó ti yé báwọn wa ta'awanu 'alal birri wat taqwa wọ́n náà wà lè kàn ní Al-Qur'ani wípé Al-Qur'ani sọ fáwa náà pé agbéra wa ń gbọ́wọ́ lérí dáadáa àti bẹ̀rù Ọlọ́run wọ́n wá fi kún tiẹ̀ wọ́n fi birru wat taqwa kún tiẹ̀ sọ pé àwọn onígbàwó gbọ́wọ́ òun kàn sọ bẹ́ẹ̀ wọ́n ní òkè báwọ̀ bá wa gbéra wa ń gbọ́wọ́ t'Al-Qur'ani sọ fáwa ó ní ká gbéra wa ń gbọ́wọ́ 'alal birri wat taqwa wala ta'awanu 'alal ismi wal udwan ẹ má ràn ra yín lọ́wọ́ láti pé kẹ́ ẹ lè máa dẹ́ṣẹ̀ kẹ́ ẹ sì máa ṣọ̀tẹ̀ ẹ má jẹ́ ara wa lọ́wọ́ ọ̀tẹ̀ àwa mùsùlùmí nìsín ọ̀tẹ̀ là ń ra wa lọ́wọ́ lérí ra wa lọ́wọ́ lérí dáadáa tó bí ó ti rí nu pẹ̀lú ìfẹ́ kí golden stop wa láti má ṣe pẹ̀lú ògùn Ọlọ́run á tún ọ̀rọ̀ sọ lérí ọ̀rọ̀ àwa mùsùlùmí pẹ̀lú àwọn ní kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì kí ni jà wa àjà àwa ọba kìrìsìtẹ́nì jà bá wọn ṣọ̀tá wọn èyí ṣọ̀tá wa ẹlẹ́sìn tí wọ́n ń ṣẹ̀sìn wọn àwa náà ń ṣẹ̀sìn wa a máa jọ pàdé pọ̀ níbi ìwà èyí tó dáa ni kájọ fi ìwà tó dáa pàdé pọ̀ kájọ máa ìwà tó dáa Ọlọ́run ló lẹ́sìn ó lè gbèjà Ọlọ́run ìwọ kọ́ lọ́lọ́run tó ní ìwọ gan tó ń wù nínú ìsìláàmù tó ń wù ọmọ gbé bádàlì kíyámà báyà máa lù lọ́lọ́run ọ̀sọ̀ ọ́dí pẹ̀lú kéwú tó ké wọ́n máa gùn ọ́ àbí tí wọ́n máa lù ọ́ ní wọ́n máa lù ọ́ àbí kọ́ sọ́ ọ́ dẹ́sìn wọ́n máa gùn ọ́ kútúgbà lálẹ́ kíyámà. wọ́n tó ti máa tó gbé lọ́wọ́ bọ́ Ọlọ́run gbà lọ́wọ́ rẹ bí ọgbà lọ́wọ́ rẹ. so ẹni tí ọmọ àbọ̀ rẹ̀ bí tó ń ti ń ṣe tí ọmọ bọ́lọ́run gbà bọ́lọ́run ọgbà ìwọ ló ti ń dájú ẹnìkan kalẹ̀ Ọlọ́run á sì gbọ́dọ̀ dájú ẹnìkan. hukmul jahiliya nìyẹn kí wọ́n máa dájọ́ fẹ́nìkan wípé lágbájá yìí o ọmọ náà ni lágbájá yìí o kò lẹ́sìn lágbájá yìí o kò dáa lágbájá yìí o kíní rẹ̀ ò pé kèfèrí leléyìí ó gbé yín wọn kàn wá àsìkò tá a fi ń rántí wọn àwọn mélòó la ti ìrántán nínú Islam tá a bá ka àwọn àwà burúkú tí ń bẹ fún ọmọ mùsùlùmí pẹ̀lú ògbọ́n bá di Tuesday inshallah ń ka àwọn àwà burúkú tí ń bẹ nínú àwọn mùsùlùmí tá à ń wù nínú Islam tá à ń kọ́ da ìwà tá à ń wù lábẹ́ Islam ni tí Islam yẹn gan ọ̀fẹ́ níta pẹ̀sìn wa pẹ̀lú ògbọ́n náà gbẹ àkà gbogbo ẹ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tá a bá ní ká sanitize tá a bá yọ gbogbo àwọn kàńdá tí ń bẹ nínú Islam ayọ̀nù àfa ayọ̀nù ẹni tí ò kéwu ayọ̀nù imam ayọ̀nù jama masalasi tá a bá ní ká yọ gbogbo àwọn ìwà yìí tí Islam ò fẹ́ ká yọ kù lára Islam n tó kù nù Islam tí ó kù nù Islam wa kódà gàgà báyìí náà ni ó kù gbogbo yòókù ká da gbogbo ẹnu gàgà báyìí náà ni ó kù kí ni wàá fi dànù ìwà láwọn aburúkú tí ọ̀dà kí ló wá fà tí wàá bú fífọ́ nù Islam jù ní wípé àwọn àfa Islam ọmọ tá nábì gbé kalẹ̀ fáwọn. sallallahu alaihi wasallam. wàhálà tá nábì fi ṣe wàhálà débi ó ṣe wàhálà déhùn láti pé ńgbà tí ń lọ 114,000 iná ní candidate tá nábì rí 114,000 iná là nábì rí candidate 114,000 tó rí yẹn nígbà tí ó kú tán àwọn míì tún wọnú Islam lọ́tọ̀dọ̀ àwọn sàábé nígbà tó di ogun wákà sọfáì wákà àti jamal wa sọfáì ẹ wòye mùsùlùmí tó tún kú inú àwọn candidate tá nábì produce fún Islam tó yẹ pé mùsùlùmí ẹgbẹ́ ara wọn náà ni wọ́n sì para wọn. sallallahu alaihi wasallam. wọ́n tún waste àwọn wàhálà tá nábì ṣe.
ok gbogbo àwọn tó wá produce 114,000 yìí káwá yọ ìmùnáfìkì níbẹ̀ nù wọn tọ́já sí wípé kò gbà pẹ̀lú ẹ̀mí ó gbà pẹ̀lú ojú lásán kẹ́ bá mọ̀ pé ìwà tí ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ọ̀dà anábì ò rí ìwà òun gbà tán yẹ́yẹ́ kó tó lọ ó sì ijó sí ń bẹ̀ ni. Allahu alayhi wa sallam. So gbogbo àwọn fàtúwà yẹn ká má tẹ̀lé kò sí nǹkan kan bí èyí hùn bó ti rí nù Qasim. Ogún ìṣẹ́jú láfi ṣe tafsir pẹ̀lú ògùn ọlọ́run ọyẹ sàwùsù kẹ Al-Qur'an. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaytanir rajim. Bismillahir rahmanir rahim. Ya sahibai sijin. Amma ahadukuma fayasiki rabbahu khamra wa amma al-akharu fayusilabu fatakulu at-tayru min ra'sihi qudiya al-amru alladhi fihi tastaftiyan. Wa qala lilladhi dhanna annahu najim minhum اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين. وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين. وقال الذي نجا منهما وادكر بعد أمته أنا أنبئكم بتأويله فأرسلون. يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون. قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون. صدق الله مولانا العظيم. قال يا صاحبي السجن. يا صاحبي السجن. Ànábì Yusuf ń sọ fún wa pé ya صاحبي السجن. Ẹ̀yin ọmọ ìyá mi méje, ẹ̀yin ọ̀rẹ́ mi méjèèjì tá a jọ ń bẹ nínú ẹ̀wọ̀n. Amma ahadukuma. Tẹ́lá kó ti ṣe wáàsí fún wọn tán. Ó wá fẹ́ tú àlá. Ó fẹ́ tú àlá fún wọn. Amma ahadukuma. Ọ̀kan nínú ẹ̀yin méjèèjì yìí. Fayasiki rabbahu khamra. Fayasiki rabbahu khamra. Torí pé àwọn méjèèjì yẹn ọmọ ọ̀dọ̀ ọba Mísírà ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ tó lágbára ni wọ́n fi kó wọn sẹ́wọ̀n náà fi pàdé pẹ̀lú Yusufu. Ó wá ní àlátẹ̀ẹ́lá ni pé ọ̀kan nínú ẹ̀yin méjèèjì fàyẹ́dìkì rabbahu khamran òun ni ó máa pòdúsì ọtí fọ́ba, òun ni ó máa fún ọba ní júùsì,
òun ni ó máa produce ntọ́ba ó máa mú fún wa. وأما الآخر wà á malẹ̀ àkàr ẹ̀rẹ́ ní kejì nù yín. فيصلب fàyúsílábù wọn kàn má gbélébù ni. فتأكل الطير من رأسه ẹyí ọmọ wa sa lọ́pọlọ jẹ́. قضي الأمر الذي فيه تستفتيان. bí ọ̀rọ̀ tẹ́ béèrè lọ́wọ́ mi bó ti rí nìyẹn kò láyọ̀ kúrò kò láfikún rárá. وقال للذي ظن أنه ناج منهما ìgbà tó yá tó tú àlá fún wọn tán ìgbà tí ó di bí oṣù kan lọ́ba bá sọ pé kí wọ́n lọ kó àwọn méjèèjì wá. ó ní kí wọ́n lọ mú ẹnìkan tí ànàbì Yusuf wípé òun wọn kàn má gbélébù ẹyí ọmọ wa ṣàjẹ lérí yọ ṣàjẹ tí ó fi kú. ọgbọ أكرمكم الله. ọba wa ní kí wọ́n lọ mú ẹni náà kò ju bí oṣù kan lọ ọba ní kí wọ́n lè mú wípé ẹ̀ṣẹ̀ tí ẹ jù ti ilé òun jẹ̀bi ikú. ó ti bá ọba mú wọn lọ lè pa òun. ẹnì kejì òun lẹni tí Yusuf ń sọ fún wípé yẹsì kí rọba òun kàmúra òun ni ó máa gbé júùsì fọba tọba fẹfẹ mu júùsì láàárọ̀ tó fẹ́ mu ọtí láàárọ̀. ìgbà tó wá yá ọba wa ní kí wọ́n lọ lè tú ẹni tí Yusuf tú àlá fún pé òun ni ó máa fọba ní júùsì. ọba ní kí wọ́n lọ túlẹ̀ àwọn tó bá rán wa dé wọn lágbájá ó ní akí ọkú oríire ọba ní atú ọlẹ ọba sì ní ọmọ àbọ̀ wá sáàfin òun báyìí náà. ما شاء الله. lọ́ba dunnú pé ha ọba lè bá Yusuf pé ha ẹ ṣeun gan alátẹ túnjú òun nìyí wallahi ó ṣe déédéé ara wọn. ẹ lọ́ba ó tu wálẹ̀ ẹni yóò pa ọ̀kan yóò kàn má gbélébù ẹni yóò sì yọ̀ǹda èmi ńlá a déédéé ń tẹ́ wíhun ọlọ́run ṣe. وقال للذي ظن أنه ناج منهما Ànábì Yusuf wa ń sọ fún èyí tí wọ́n ní wọ́n mú wá kọ́là tí wọ́n ní wọn ò gbọ́dọ̀ pa á tọ́ba ní ẹ mú wá òun túlẹ̀ kọ́ máa bọ̀ wá láyọ̀ àtàlàáfíà. bí wọ́n múra tí ó jáde Ànábì Yusuf wá pé lágbájá udhkurni inda rabbika udhkurni inda rabbika dákun mo fẹ́ràn oúnjẹ mo ní ìdìrànlọ́wọ́ rẹ mo ní ìdíánù rẹ mo fẹ́ràn oníṣẹ́ ó ní kíni ó ní tọ́ bá dọ́dọ̀ ṣe mọ̀ pé mínísítà Azizu Misira mínísítà òun ló fi sẹ́wọ̀n ọba Masari òun ọ̀mà wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ó wá ń sọ fẹ́ni tí ń bẹ tọ́ba ní wọ́n mú wá wípé tẹ bá dọ́dọ̀ pírẹsidẹ́ǹtì udhkurni inda rabbika ẹ dákun ẹ bá ń sọ̀rọ̀ mi fún pírẹsidẹ́ǹtì ẹni ó ṣàánú mi ń bẹ ń yà yìí. Ànábì Yusufu ànábì Ọlọ́run ni àmọ́ ìgbà tí nira dé òun ló wá kó wọ ẹ̀wọ̀n fúnra ẹ̀. ìgbà tó wá dẹ̀wọ̀n tán ó wá rí pé òun nìkan lòun fẹ́ kù nínú àwọn mẹ́ta. wọ́n ti pa ọ̀kan fọ́n tú kàn lẹ̀ yóò wá ṣẹ́kù òun nìkan. wàhásátù áyùn tí ó máa gbọ́ àti ìwà lásò nìkan àti wàhádátù. ó wá mú ànábì Yusufu gbàgbé wípé ọba tó mọ bóun ti wọ ẹ̀wọ̀n ni ó mọ bóun ti jáde. ànábì Yusufu ó gbàgbé láàrin ni. fáǹsà òǹṣẹ́ ìtọ́nù dhikra rabbih àṣà haúsá ìtọ́nù ṣèyítánì gbà alágbè. èyí ò ní pé àtànábì Ọlọ́run ní ọjà nábì ọjà nábì kò sẹ́ni tí pa ṣèyítánì ọ̀ká. Àná Muhammad kan lọ́lọ́run ńlá lọ́wọ́ ṣèyítánì tí ò jẹ́ pàdé ọ̀ka. sallallahu alaihi wasallam. gbogbo àwọn ànábì Ọlọ́run ṣèyítánì dààmú wọn. Àná Muhammad kan náà ní ṣèyítánì ò rí dààmú. ọgbọ́ àǹsà haúsá ìtọ́nù dhikra rabbih ọba tíntín rèé bọ̀ wá tọ́ yọkù ònú kànga. ọba tó mú un sílé ọlá tó tún wá tilé ọlá tó dé ẹ̀wọ̀n inú pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kejì inú kànga ẹ̀wọ̀n kan ó ti yọkù ńbẹ̀ ó tún wá dá wọn padà sí ẹ̀wọ̀n kan. ọba àníṣe ìtánì ọ̀wá jí ọ̀rán ti pé òun ní ọ̀yọ́kù ńbẹ̀ ọwọ́ arìn ni wọn pé ẹ dákun ẹ sọ fún pírẹsidẹ́ǹtì wípé ẹ dákun ẹ bá ń sọ̀rọ̀ mi fún wa pé wọ́n dákun kí wọ́n ṣàánú mi kí wọ́n á tú èmi náà lẹ́yìn yàyí.
bẹ́ẹ̀dẹ̀jẹ̀nẹ̀ bẹ́ẹ̀dàdìní. Ọlọ́run lẹ́yìn màláìkà bí ọkùnrin wọn bá ti kú òun bẹ̀ tán tẹ́lẹ̀ bí Yusufu ó sọ fún ọkùnrin ọ̀hún tẹ́lẹ̀ náà ni sábà bí Yusufu ó ṣe jáde tóró lóore rẹ̀ ní Yusufu yóò sì sẹ̀san oore àmọ́ Yusufu kánjú èyí tó fi mílẹ̀ kí n dára tí mo fẹ́ dá ebó ní tí mo fi pamọ́ síbẹ̀ ń torí pọ́ wá kánjú sọ pé kí wọ́n lọ lè bá ẹnìkan kí wọ́n rántí òun ẹ̀ màláìkà ẹ̀ ń bí ọ̀sẹ̀ kan ló kù tí ó kú òun bẹ̀ tẹ́lẹ̀ ẹ fi bí 9 years kún torí wọn bá lọ bídíò sinel bídíò ẹ jẹ́ nǹkan yín ní kíní kan bẹ̀ wọn ló ga mẹ́ta bádíò bídíò àti búdíò ẹ gbọ́ bàdàátùn bìdàátùn àti bùdàátùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ní màánà wọn tí wọ́n bá lo bàdàátùn kíkẹ́ àtún náà ni èkíkẹ́ kẹ́ òun ni àdísì tí pé fàtímátún bàdàátùn minni bídàátùn là á máa wí kátọ́ ù lóga ni kátọ́ ù takallum àwọn kátọ́ ù talafus ó ti iná ni kápẹ́ àti máa kí fàtímátún bídàátùn minni Fatima pàtì kan lára mi ni àwọn àfọ́n lóga ní kátọ́wù ni èyí tó wọlé ní bàdàátùn Fatimatun bàdàátùn minni pàtì kan bìdàátù òun bẹ̀rẹ̀ láti ọdún mẹ́ta bìdàátù sana bídí òsànàwàtì ọdún látọdún mẹ́ta dé ọdún mẹ́sàn tán bá ní lábìsà fíì 50 aman wa bid'a sanawati ọgbọ́ aya kan náà tún sọ ayébẹ̀kọ́ bí ayé bá àti kíní kan asáàrí eléyìí tó sọ wípé bid'a sinin bid'a sinin ìgbà díẹ̀ iná ni túmẹ̀ ìgbà díẹ̀ wọn àwọn afáwa ní ìgbà díẹ̀ wọn ọdún mélòó ní ó máa jẹ́ wọn láti 3 years bí débi 9 years bẹ́ẹ̀ bá ní Yusufu lo 3 years bákan náà ni bẹ́ẹ̀ bá ló lo 6 years bákan náà ni bẹ́ẹ̀ bá ló lo 9 years bákan náà ni látara bídíà gbogbo ẹ̀ ń bẹ látara bídíà òsìnì. èyí tí ń jẹ́ búdíù bùdàátùn àwọn búdíù òun náà ni àjọṣepọ̀ láàrin ọkùnrin àtobìnrin tànàbí ni wá fi búdíẹ̀ àhàdíkùn sọdàkà búdíù àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin bádíù part of the body àbí nǹkankan or part of something bídíù ìgbà díẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àwọn yàtọ̀ síra wọn ẹmú yìí lọ́wọ́ bá wọn ọlọ́run wá ní kó lo ìgbà díẹ̀ sí kó lo bí ọdún 6, 7, 8, 9 kó tó padà wá di wípé àánú yóò jáde wá dé. Waqala al-maliku ìgbà tó wá yá tọ́lọ́hun fẹ́ kí Yusufu ó jáde waqala al-maliku ọba ó wá jí láàárọ̀ ọjọ́ kan ó wá pè gbogbo àwọn màláwù rẹ̀ àwọn ẹmẹ̀wà rẹ̀ àwọn ọ̀tún àwọn òsì àwọn akọ̀kíní kan ó pè gbogbo wọn jọ àwọn èèyàn ńlá nù lù tán bẹ́lẹ̀ gbé ọba pè ẹ̀rá kẹ́ bá ń pè gbogbo aráàlú ẹ pè gbogbo àwọn tán máa nǹkan yẹ̀wò ẹ pè gbogbo àwọn tán máa nǹkan wò wá wọ́n pè àwọn adádigba àtàwọn tán máa nǹkan yẹ̀wò ó wá pè wọn wá ó ní ti láàfin rẹ̀ ẹni tí ń sì ń fún ọba ní ọtí mu tí ń produce ọtí fọba òun ló ti jáde tí Yusufu ti tú aláàtí ẹ̀ fún òun náà jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba ẹ̀yàn fún òun náà jókòó lẹ́gbẹ̀ẹ́ ọba wa ní nà. Inni arani àbíkíni. Ará sábọ̀ àbákọ̀rá tí ń sì máa ní. Ará sábọ̀ àbákọ̀rá tí ń sì máa ní. Ọba ní mo ní ẹgbà ìyẹ́wò mo máa rí nǹkan lónìí ìmọ̀ tí mo rí rè. Sábọ̀ àbákọ̀rá tí ń sì máa ní. Mo rí màálù 7 tí wọ́n sanra akẹ́ màálù. Àwọn màálù tó yọké gbẹ̀gbẹ̀ tán wọ́n ká sọ. Ya'kuluhunna sab'un ijafun. Mo wá rí àwọn màálù 7 kan, àwọn màálù 7 kan sanra mo rí wọn lójú wọn. Àwọn màálù 7 kan àwọn wọ́n panu, àwọn slender, wọ́n gbẹ. Àwọn màálù 7 tó wá gbẹ yìí,
wọ́n wá pa màlúù tó sanra 7 wọ́n pa wọ́n wá bẹ̀rẹ̀ sí jẹ wọ́n ó ní mo ṣe bá lójú oorun. وسبع سنبلات خضر وسبع سنبلات خضر mo tún wá rí sírí àgbàdo ọkà bàbà àwọn nǹkan ẹyọ mo rí sírí wọn 7 خضر wọ́n tutù lápèjúwe bí àgbàdo sírí àgbàdo 7 ó lóun bá tí wọ́n kó kalẹ̀ wọ́n ò kára ya bẹ̀ sáà mo tún wá rí 7 kan tóun náà jẹ́ sírí àgbàdo àwọn tóun tutù fresh àwọn eléyìí àwọn ti gbẹ ó ní mo rí tí wọ́n kó kalẹ̀ يا أيها الملأ yá ayú alìmọ̀láwù ẹ̀yin tẹ́ ẹ máa nǹkan wò ẹ̀yin tẹ́ ẹ máa ifá ẹ̀yin tẹ́ ẹ máa ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa gbogbo nǹkan wò tí nǹkan ò kí ń sápamọ́ fún yín àmùtún ní fèrò yáyá ẹ dákun ẹ bá ń yẹ̀ wò kí ni aláì ọdẹ ẹ̀yin náà tẹ́ ẹ máa látà ìwò nǹkan àmọ́ tán bá lálàá ẹ máa ń parẹ́ gbogbo yín ń kálukú ó foríkorí kí ni ń ṣẹlẹ̀ gan ọba ni wọ́n bá ń wádìí ẹ̀ nǹkan tó ń lè rọ́ọ̀hún yàtà bọ̀rọ̀ ọba yẹ pé lóòótọ́ ẹ bá máa aláwù bẹ́ẹ̀ tí máa pẹ́ máa àlá ìwọ tó máa polówó ara rẹ nu rédíò àti rédíò kò pé kó gbà láwa ọyá wo aláyìíká wò. kọlu adigasu ahala. àwọn àlá tútù alágbárí. alanu rédíò. àwọn alanu rédíò ẹnìkan lálàá ó ní òun ń sa ìgbín ó wá lọ bá ẹni tí ó ní ọba àwọn tó ní ó sínú orí rẹ̀ nǹkan ń bọ̀ wá orí ọ̀hún yọ fàkùnùnù àbí kó o tètè múra àwọn atú àlà nígbà tí èdè ìrọ̀lẹ́ ní ẹnìkan bá bùn ní 3 million ọlá láàgbín lánàá ó sì lè tú wọn lóore rẹ̀ wọn lórí ọfàkùnùnù àṣeyọ yàrá rẹ̀ ngbà wọn aṣọ fún mo ní a jẹ́ pé ìgbín tó rí àwọn ìgbín tó fàṣì ni kìí ṣe ìgbín tí máa ń fàkùnùnù àwọn bá panupọ̀ gbogbo wọn bá panupọ̀ pé àdìgáàzù àhàlà aláti gbogbo wọn yẹ wọn ní àdìgáàzù àhàlà gbogbo ń tàwọ̀ yìí ojú ọ̀run dí gbogbo ẹ̀ láwọ̀ yìí gbogbo ẹ̀ kàn dúdú ni àárín nǹkan kan wọ́n wo gbogbo ẹ̀ wọn ò rí nǹkan kan. Bitawi lele ahala mebe alime wọ́n padà wá jẹ́ pé àwọn àlá irú àwọn àlá ìyàwó ọmọ ń parẹ́ òun láwo tí ọjọ́ ra wà yìí. Wa qala alladhina naja minhuma. Wọ́n ti ń sọ ọkùnrin wọn ọ̀rántí ó ti gbàgbé ẹ̀gbẹ́ tó wà láhàámọ́ òun ti róore ti ẹ̀ tán kò rántí olóore má. Wa qala alladhina naja minhuma ẹni tí Yusuf tú àlá fún tó padà láti ń bẹ lọ́dọ̀ ọba wà dákàrà ba'da ummatin umma yẹn ara istaimalu lugha katunu ma'ana katunu ba'da ummatin yani ba'da muddatin wà dákàrà ba'da muddatin wọ́n bá lo umma wọ́n máa lò níjọ wọ́n tún lo umma wọ́n tún lò ní múdà kan pé ìgbà díẹ̀ lẹ́yìn ìgbà díẹ̀ ó wá rántí wípé ọkùnrin kan ń bẹ lẹ́wọ̀n Yusufu ni ó sì rán mi sọ́ba àmọ́ àrántí jíṣẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ délẹ̀ yìí nìsín ọba sì nídìí rẹ̀. Nana unabbi'ukum bita'wilihi. Ọkàn náwó ni ó ní yẹ́sà wọ́n ní èsì ọkùnrin tó ń jẹ́ à ń sọ̀rọ̀ àwọn ọ̀tọ̀kùlùlù kí ni wọ́n tún náwó sí ó ní ẹ̀dàkùn ó ní excuse me èmi unabbi'ukum bita'wilihi ẹ̀kọ́ wo fọ́ọ̀mù tó kọ́ fọ́ọ̀mù ó ní màá tú àlàyé fún yín kẹ́ àwọn ẹlòmí ọmọ gba glory orí glory ẹwà láìmọ̀ wọn ara ìwà tó yẹ pé wọ́n tú àlá fún wọn náà ni ọ ni anna ó ní yẹsà èmi yìí ó nà bí òkú bí tàwíìlì ó ní màá tú àlá yìí fún yín kẹ ń bẹnu àwọn àfáà náà tí wọ́n máa gba glory glory wọ́n bẹ̀ ń sẹ́ yọ àpẹni tí ó bá yẹ̀ wò yọ wà ní mo ti yẹ kíní yẹ̀ wò ó ti wọn lẹ́sìn ẹni tí mo rí lójú yẹ̀pẹ̀ kò tí máa yẹ̀pẹ̀ wò ọ́ ẹ̀sẹ̀ pẹ́ni tí ó bá wo yẹ̀pẹ̀ ni àbẹ́lómi tí wọ́n bẹ̀ ń jálàbí tí wọ́n máa ṣe wọ́n yọ owó tiẹ̀ aláàrọ̀ owó jálàbí
pé èlò lánàá sí iye báyìí nítọ̀ yóò adakọ̀ yẹ kan fún tọ̀hún òun ọ̀fà tiẹ̀ yọ yóò àkówó tọ̀hún fún tọ̀hún pétọ̀ òun lè yàn bí ọba yẹ̀ dé ó ti yé báwọn òun náà fẹ́ gba pàṣẹ ń bẹ̀rù ni ọmọ àgbọ̀ ani aláhùnà bí wùkọ́ bí táwìlì ó ní màá sọ màá tú àlá yẹn fún yín sà ń bọ̀ wá pé tí ìfẹ́ àlùsòrò ni àwọn ni ó tú àlá nínú rẹ̀ burú ni wọ́n tó ẹ̀sẹ̀ dáadé wọ́n jò ní níjò àbó tó fẹ́ padà sẹ́wọ̀n tọ́ ọba tútù kùtù nínú àlá wà á tún padà sẹ́wọ̀n ó ní yẹsà èmi kọ́ Paris ìlú ní lẹ́yìn tó ẹ̀sẹ̀ wá wí bẹ̀rù pé yẹsà ń gbọ́ tó gbọ́ ẹ̀wọ̀n pé ọ́ lọ ẹ̀wọ̀n kejì tọ́ ọba ṣe àlátú ó tún lẹ́wọ̀n ó ní ẹ̀sà èmi gangan kọ́ mo ní ọ̀rẹ́ kan tó mọ̀ tú ni Paris ìlú ní ẹ̀sà ẹ̀fún mi ẹ̀dàkùn ṣe yọ̀ǹda kí n lè pè wá ọba ni ṣe ọlọ pé ó ní ọ lè pè ọlọ́mà tú ebó ní ọlọ́mà tú lẹ̀kẹ́ ẹ má bínú sá ọbẹ̀ dọ́gbọ́n gbà tó lóun máa tú yóò wà ní ẹja jẹmọ́ fẹ́ lè tọ́ yóò wà sáré lè bá tọ̀ ó ní ẹ̀wọ̀n wọ́n wà sọ fún yàrá lòun ṣe àmọ́ nǹkan ti gbọ́rọ̀ ẹ̀wọ̀n ó tó àṣírí rẹ̀ ṣe mà pé tó bá yẹ pọ́ wọ́n bá ní wá tú fún wa tó lóun lè tọ̀ tọ́ wá lè bá Yusufu tọ́ padà wá tú wọn ò ní mà pẹ́ni tọ́ wà lẹ́wọ̀n ni Yusufu ọmọ abẹ lẹ́wọ̀n rẹ̀ àmọ́ngbà tọ́lọ̀ ń fẹ́ kí Yusufu ó jáde pẹ̀lú sábàbí ń já sí wípé inú ẹ̀wọ̀n tí Yusufu là tọ́wà ìmọ̀ tí ń bẹ lára Yusufu ló padà là ló ṣokùnfà lílà rẹ̀. ìgbà tó wá yá wọ́n ní ó lọ bẹ́ẹ̀ ó wá débi tí wọ́n fi Yusufu sí ìwọ́n ń pè yá Yusuf asfu nida asfu yáwó nida òun yá Yusuf àmọ́ ó sọ Yorùbá ṣé a mọ̀ pé Yorùbá náà ní fi yáwò nìdá sí bí Yorùbá bá fẹ́ lo yáwò nìdá n tán pé yáwò nìdá n tí wọ́n fi ara fi tá fi mọ̀ wípé òun pè yàn ni òun ni yá òun ni nìdá ayé ẹ̀kọ́ òun lára fi nìdá Yorùbá náà ní ara fi nìdá àmọ́ ẹ̀yìn làwọn máa gbé tí wọ́n sí àwọn àgbẹ̀ Yusufu ọgọ́ Karimu ara fi ohun arfu nìdá Yorùbá nù. Yusufu. Tó bá ti fi yá òun sí ọ wà ní Yusufu ọ wà ní wọ Yusuf àkọ́kọ́ máa gbọ́ torí wípé la ilaha illallah kí Yusufu ó lè bá tú aláhùn dùn mọ́ ọ wà ní ayúwa sèdíkù ìwọ́ tó ọmọ alátútẹ̀ fi rọkùn ayúwa sèdíkù ìwọ tó tú àlá fún wa tó gbó lọ́wọ́ wa. Ayọ́ àṣìṣe ẹ̀. Ẹ gbọ́ tẹ́lẹ̀ ń bá fẹ́ tú àlá nìsín ó ní yòówó tẹ́ fi kalẹ̀ wọ́n tó tú àlá. Wọ́n bí ó sì wo yẹ̀pẹ̀ ni ọmọ yẹ̀pẹ̀ kọ̀ mọ́ ẹ fowó ọmọ yẹ̀pẹ̀ kọ̀ mọ́ yẹ̀pẹ̀ owó eré yẹ̀pẹ̀ òun ló ní nkẹ́. Ayọ́ àṣìṣe ẹ̀. Ó ní wọ́n tó mọ̀ nípa àlá tẹ̀ parọ́ fún yàn. Àfùtínà fi ìdàbò ìbákọ́rá àti Simani dákun mo fẹ́ kọ́ ṣàlàyé àlàyé fún wa bá ń tù fi dábù ìbákọ̀ra tẹ̀sẹ̀ máa màálù méje tó sanra yàkúlò ńlá sábùn lè jáàbùn tí méje tó gbẹ tí wọ́n ń jẹ yìí tó sanra àlánú àlátà àtúrínú ni wọ́n Yusuf àtúgbàládé sọ́nbọ̀lá àtẹ̀kọ́dọ̀rẹ́ àti sírí àgbàdo méje tó fresh àti sírí àgbàdo méje tó gbẹ àríjì ohun ìlànà síláàláhùn láàlí àríjì ohun ìlànà sí mo fẹ́ padà lọ́dọ̀ àwọn èèyàn mi tọ́rọ mi wá bá ọ láàláhùn ya'lamu láàláhùn ya'lamu náà bóyá mo ti ẹ̀fẹ́ kún ọ́ dá ọmọ kún ọmọ pẹ́ nìkan ń bẹ tó gbogbo àwọn aráàlú ni wọ́n ṣe tó wọn rí tú mo fẹ́ kún ọmọ yìí pé mo léèyàn mo fẹ́ kọ́ mọ̀ kí mo láàfáà tó gbówọ́ mo láàfáà àti Ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀ tí ń gbọ́ àwọn àfáà kan tó wọ́n ní àwọn àfáà wa Ajíbọ́lọ̀ ń sọ̀rọ̀ tí ń gbọ́ àwọn olórin wọ́n bá kí àwọn àní ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ó ń gbọ́ ọ̀rọ̀ ó ń gbọ́ ọlọ́run wo ni ń gbọ́ wọ́n tàn ọlọ́run wo ni ń gbọ́ àwọn tí bá sọ̀rọ̀ tí gbọ́ àwọn yìí wọn ò ní jáde gbogbo àwọn tí máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí ń gbọ́ wọn jáde ọ́fíìsì ọlọ́run àmà wà
torí ní tí ó mú wọn kọ́lọ́hún ó bínú sí wọn má gbọ́rọ̀ wọn mọ́ wọn níjọ́ ṣẹlẹ̀ wọn ní fi ọ̀ṣẹlẹ̀ òun pé gbogbo àwa àfáà tá a máa kiri òde kí tá n káàkiri òde òun àtòdé tán bẹ̀ wá tèyí tún ọbẹ̀ wá mo ní wàásí méje mo ní wàásí mẹ́jọ tá n káàkiri wọn ẹ̀ bá a bọ́lọ̀ ń sọ̀rọ̀ kò ní gbọ́ torí gbogbo ohun tí ò ní jí ọgbọ́ lẹ́pàdé lóde àwọn tí bá sọ̀rọ̀ tí ń gbọ́ làwọn tán bẹ́nu yàrá tún ọmọ tí wọ́n jẹ láàárọ̀ wọn ẹnìkankan ò tún wá rántí wọn kí wọ́n bẹ́nu lé hálùwà tán ṣàdúrà lọ́wọ́ níjọ́ tẹ́ ẹ bá rírun wọn tí wọ́n jáde síta Ọlọ́run fẹ́ ṣàánú tánjọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ọmọ ibi tí wọ́n náwó sí wọ́n lè dáwó síbi tọ́rọ̀ wọn ò ti níwò wọn àwọn kan bẹ́nu lé láwọn àgbà láwọn àfà kọ́dà ó lè má jẹ́ àgbàlagbà kọjọ́dọ̀ ẹgbẹ́ tó bá ṣe yà àṣẹ ọ̀kan fún ọ ntọ́ fẹ́ ó sì ṣe ọ̀hán lè pa àwọn tí wọ́n láwọn sọ ọgọ́rùn-ún Kùránì tí wọ́n ṣe nǹkankan ọ̀sẹ́ ń di owó sákàtì wọn àwọn sùn lọ tẹ́ àbíkẹ́ káwọn mi wọ́n lọ kílọ̀bù wọn lè náwó tí owó tí wọ́n náà bọ́ owó tó fi rán wọn sọ́rọ̀ àwọn wà lọ kílọ̀bù wọ́n wá gbé àwọn ọmọ obìnrin wọn lálàsẹ wọn àwọn bàbá ní owó rẹ̀ síbẹ̀ ọwá lẹ́rù rẹ̀ tọ́ ọ̀há ọ̀jáde oníṣàdé yọ dàbọ̀ ká sí. Ànábì Yusuf bá sọ pé ṣé kò jù báwọn náà lọ sẹ́yìn náà ló tún wá ń dààmú lọ tó ń pé àyù àsìdíkù lákùn padà lọ máa lọ ní tiẹ̀ sọ fún wa pé tẹsán àwọn náà sábà àsìní náà dáàbá ó ní kí wọ́n pàṣẹ gbogbo àwọn tí ń dáko ń lù ó ní kí wọ́n dá oko ọdún méje léra wọn. Èrè tẹ́ bá wá kóńbì oko náà bàdàrú fèè zòǹbólè ẹni kọ́ lọ díbà rẹ̀ ẹni kọ́ lọ sọ rẹ̀ ni kó sì fi àwọn tó fi sọ àwọn oúnjẹ kẹ́míkà tó máa fi sọ rẹ̀ tí ò fi ní bàjẹ́ ẹni kó fi sọ rẹ̀ ẹ má jẹ gbogbo oúnjẹ tán o ìlà àkọlì ìlà máa tàkóló ẹ jẹ bíi 30% 70% ní ẹ sọ ọdún méje ni kó máa fi dáko kó máa jẹ díẹ̀ kó fi yòókù pamọ́ ẹni mo ní kó ń ṣe bẹ́ẹ̀ o. ثم يأتي من بعد ذلك سبع شداد. ثم يأتي من بعد ذلك bọ́dún méje yẹn bá wá pé tẹ́ kó gbogbo nǹkan oko pamọ́ ya'ti min ba'di dhalika sab'un shidad. ọdún méje kan ń bọ̀ lẹ́yìn ọdún méje wọn tó bá tó méje wọn bá ti ń pé ọdún méje míì tí ó bọ̀ àfà gbogbo ilẹ̀ oníhù kankan bí ẹgbẹ̀rún òjò onírọ̀ sánmà bèlè tí lè hù kankan gbogbo òlú oníhù kankan yóò wá lé ìyẹn ó mú ọ̀dá òde kò ní sójò kò ní sóúnjẹ òun ni màálùú tó sanra àwọn ó ti bá wọn yóò máa wá rù àwọn tọ́gbẹ́ ó máa wá jẹra wọn yóò wá di pé kò ní sóúnjẹ kankan tí ìlú ọ̀jẹ̀ òun ni oúnjẹ tá a ní ẹ stọ̀ kalẹ̀ wọn òun ni màálù tó sanra ọ̀dá àwọn yóò ti máa gbẹ̀ngbà wọn oúnjẹ tó wá ń bẹ́ńlẹ̀ tóun ti sanra kalẹ̀ òun làwọn yìí wọ́n máa wá jẹ táwọn máa fi sanra. Yàkúnná máa kọ́ dàmọ́tò làwọn ẹ̀la kọ́lé la. Mẹ́ẹ̀má yàkúnná máa kọ́ dàmọ́tò làwọn náà ntẹ́ ẹ bá pìpì ẹ̀ kalẹ̀ òun tẹ́ ti sọ̀ kalẹ̀ òun lè máa wá tà fáwọn aráàlú làwọn aráàlú fi máa jẹun ní òfin ní mà wípé gẹ́gẹ́ bí kíní resort kílẹ̀ ń pè kíní wáyà yìí reservoir gẹ́gẹ́ bí reservoir. Thumma ya'ti min ba'di dhalika ọdún kan sọdún méjì náà lẹ́ẹ̀fi lo ọ̀dá náà tẹ́ bá wá lo ọ̀dá náà tán ya'ti min ba'di dhalika ọdún kan wọ́n ṣẹ̀ṣẹ̀ wá dé lẹ́yìn tọ̀dá yẹn yóò tó náà sùn òjò wá dé òjò ẹ̀ṣẹ̀ wá dé àfa àwọn àgbà lójú ọ̀wà àárọ̀ gbogbo ilẹ̀ tó ti lé ọmọ wa dẹ̀ padà wá fi yóò zirú wá fi yà zirú ìgbà àwọn olóńkálùkù ọmọ wa kéré ẹ̀tọ́ máa wá rí nǹkan kú àwọn tí ó fún iná àwọn tí ó fún nàbì àwọn tí ó fún olóńkálùkù ọmọ àwọn tí ó fún júùsì ẹ máa wá rí nǹkan tó dáa mu. وقال الملك ائتوني به. ọba dọdọ ọba òun bá ṣàlàyé gbogbo ẹ̀fọ́ bàbá níta ń sọ yìí ara àbò oníbo olùkú tún wà ó ní à ń bẹ lẹ́wọ̀n báyìí ni ó ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún wa. وقال الملك ọba wa tún jòkó pé ọjọ́ tóun ti ń bẹ láyé òun ò rí kéèyàn ó tú àlábà yìí rí ọba wa ní ṣé ń lu iná ní ẹ̀wọ̀n lọ́wọ́ àárín ẹ̀wọ̀n ẹni ó wà lẹ́wọ̀n ní tú àláfíìmì ọba ائتوني به ẹlẹ́ bá ń pè wá
Falamma ja'ahu rasulu. ìgbà tí ẹni tí wọ́n rán lọ pé wá lẹ́wọ̀n kìí tún ṣe tọ̀hún ó ti yé wa ọ̀tọ̀ lẹ́nu wọn rán olùrántí ọba ni ọyẹ ẹ lọ́bẹ̀ lè pè wá ẹlẹ́yìn béèrè Yusufu ẹni mo ní ọ wá. Falamma ja'ahu rasulu ìgbà tẹ́ni wọ́n rán sí tọ́wá dọ̀dọ̀ rẹ̀ tọ́lọ́ba ń pè ọ́. Qala irji' ila rabbika. Yusufu náà ti mọ̀ yí pé Ọlọ́run ti ṣe tán sẹ̀rí àtọ́yẹ kó wọn jẹ lánàá tóun sọ pé kí wọ́n rántí òun lọ́dọ̀ ọba tọ́lọ́run fi dá sẹ̀ríà fún un tọ́lọ́run ti fi hàn pé oúnjẹ sẹ̀ríà lọ́wọ́ ni o ọyẹ kọ́ dákọ̀ mi ó lè dákọ̀ ọba kan tí ò ní lárí ó ti yé báwọn. nígbà wá di wípé ó padà wá dé tí wọ́n wá ní ọba ń pè òun náà tún wá fọba ṣe fàárí kọ́lọ́run má tún wá bínú kejì. Farji' ila rabbika. ọwọ́ ni ẹni mo ní ìwà ẹ sọ fún president mo ní ìwà ẹ lọ kí n tó lè wá ẹ lọ bá ọba Fas'alhu. ẹ bá ń béèrè lọ́wọ́ ọba. Ma balu niswati allati Qatta'na aydiya. ẹ bá ń fẹ́ ẹni kọ́ bá ọba ń béèrè lọ́dọ̀ àwọn obìnrin núùlù tí wọ́n ń gé ọwọ́ wọn níjọ́ òní nígbà tẹ́mi Yusufu tí mo dúró tí wọ́n ń rẹ́lá tí wọ́n ń rẹ́ àbù tí wọ́n ń gé ra wọn lọ́wọ́ sábà bí eyín náà ni wọ́n ní mo ti fáyín jù náà ló jẹ́ ń wẹ̀ wọ́n. ẹ bá ń bi wọ́n pé èéṣe tí wọ́n ń gé ọwọ́ ara wọn kí ni mo ṣe fún wa. inna rabbi kéde náà lé gbogbo ète tí wọ́n dá gbogbo ẹ̀rọ ọlọ́run ọba mi mà. Qala Ẹ̀hẹ́n. ma katibukunna. ńgbà tó ń jíṣẹ́ fọba ọba ní òkè ṣé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ lọ kó àwọn obìnrin yẹn wá kẹ wọn á kó gbogbo àwọn obìnrin ìlú wa omi ọmọ kàti di kútúrú mẹ kútúrú bá sáásá òun á jòkó lẹ́gbẹ̀ẹ́ tó ẹgbọ́n yẹn ṣe Ma katibukunna. kí ló dé ìṣúra Rawatunna Yusufa an nafsihi. èyí ṣe tẹ́ ẹ pé ọmọ ọlọ́mọ jáde tí gbogbo yín wá ń gé ra yín nǹka tí wọ́n ń pé yóò ṣe tiẹ̀ ìwọ́n ń pé yóò ṣe tiẹ̀ tí gbogbo yín ń jà lérí ẹ̀. Qulna hasha lillah. Gbogbo wọn bá níbẹ̀ ni kábíyèsí ọ̀gá lẹ́mìí wa aṣàlélá eléyìí àrírò èyí rí irú rẹ̀ àrírò ọmọkùnrin bẹ́ẹ̀ rí a máa ń tá àmà ní pé má àbímná alẹ́ ìmẹ̀ṣọ́ àmà burú kankan mà kọ̀sá burú fún wa o àmà burú mà o àmọ́ ẹwà rẹ̀ wọn ò jẹ́ agbádùn ní kábíyèsí ẹ̀fẹ̀ ríjì wa wọn kálukú wa ń jẹ́wọ́. Qalat imra'atul aziz. Ìyàwó mínísítà ọ̀gbọ́ ìyàwó mínísítà Imratul Aziz ọwá nìdílà wọn ni kábíyèsí sà wọn ni bọ̀ ìyàwó mínísítà kọ́ yìí ni oníbẹ̀ ní sà mínísítà for the finance agriculture and finance gbogbo ẹ̀ lọ́jẹ̀pọ̀ ó ti yé báwọn nínú àlọ́jẹ̀pọ̀ òun ní ń ṣètò gbogbo oúnjẹ ìlú ọkọ rẹ̀ ní ń ṣètò gbogbo oúnjẹ nílùú àti ètò owó àti gbogbo ẹ̀ lọ́kọ rẹ̀ ìyàwó ọba dìde ó ní yẹsà máa jẹ́wọ́ sà ọba tó ní kí n tó ń tiẹ̀ ìyàwó mínísítà ó ní máa àṣàhásọ̀ hàk àbí ó ní òdodo tí wá fojú hàn ó di kí n jẹ́wọ́ báyìí ànàrọ̀ wà dìtú ànàbọ̀sẹ̀ ó ní èmi ni mo approach ẹ̀ fúnra mi jẹ́jẹ́ lójòkó èmo ní ọwá ṣe Wa innahu lámìnà dọ̀ọ́dẹ́gẹ́ Yusufu ọ̀sẹ̀ mi ò ọ̀sẹ̀ lóòótọ́ ẹ̀wọ̀n tó wà ní àyàn jẹ ni ọkọ èmi àtọkọ mi lájọ sọ bó ti wọ ẹ̀wọ̀n àkóbá ni wàláhì ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ sí ọkọ mi òun kó tó sí mi èmo tó sí ẹ̀ kábíyèsí ni wonderful wọ́n di àwọn ọ̀hún tó sí ọmọ ọ̀dọ̀ fúnra rẹ̀ ọkọ rẹ̀ ńkọ́ wọn ọkọ bẹ̀rẹ̀ kó lè pọkọ wa ọkọ wa dé ní à ìyàwó rẹ̀ ṣe aburú fèèyàn ó sì tún mú yàn ó tún lè jù ú sẹ́wọ̀n ẹ sì yan ọmọ ọlọ́mọ jẹ ọmọ tí ò lẹ́nìkan tí ò lẹ́bí tí ò lára ẹ sì yan jẹ mọ̀rọ̀ olóyè mọ̀ yọ kó mínísítà ibi tán ti yọ ẹ̀tìfíìrù Dhalika. ibi tán ti yọ kó nù mínísítà nù ni. Dhalika liya'lama anni lam akhunhu bil ghaibi. ọ̀yàwó ní tí mo sọ yìí dálíkà Dhalika. Ànábì Yusufu ìgbà tí wọ́n ti pe Yusufu náà wọ́n ti wá pe Yusufu dé ọba wa ní báyìí ń ta béèrè adìpọ̀ mọ̀ ń parẹ̀ nǹkan kan àmọ́ èyí ṣe tí mo ní wọ́n pè wá tọ̀ tẹ̀lé wọn ni wọ́n fẹ́ kí n kílẹ̀ kí n tó dọ́dọ̀ yín kó má tún kó bá mi kalẹ̀. Liya'lama anni. mo fẹ́ kí ọkọ rẹ̀ ó mọ̀ wípé a ní
èmi Yusufu tó gbà sílé tó ṣàánú mi lámú àkúnní òbèlè gẹ́yìn dalẹ̀ wọn lẹ́yìn o dalẹ̀ ọ̀gá mi lẹ́yìn o dalẹ̀ sí àmọ̀nù lẹ́yìn o. وأن الله لا يهدي كيد الخائنين. ète gbogbo obìnrin tó bá jàǹbá ọkọ rẹ̀, gbogbo obìnrin yòówù tó bá jàǹbá ọkọ rẹ̀, Ọlọ́run ò ní là, Ọlọ́run ò ní là, Ọlọ́run ò sì ní fore fóbìn yòówù tó bá jàǹbá àṣírí ọkọ rẹ̀ àbí ntọ́kọ rẹ̀ gbé pamọ́ sí lọ́dọ̀ tọ́jà ń bẹ́ẹ̀ lẹ́yìn àbí ètekéte tóbìnrin bá lò láti fi jàǹbá ọkọ, Ọlọ́run lòun ò ní larú obìnrin náà. Màmá ubari'u nafsi. Ànábì Yusuf wá ní kábíyèsí, máa ubari'u nafsi. Sẹ́rí gbogbo ń tó ṣẹlẹ̀ yìí ń sọ fún gbogbo yín pé mo mọ̀, ń fọ́ra mi mọ̀, ń lémi mọ̀ dájú, ń lémi mọ̀ májú. Ẹ wo bí Yusuf ṣe má tó, ó tún wàláhì ìmọ̀, ń sọ pé mi mọ̀ mọ́ o, ń sì fọ́ra mi mọ̀. Torí pé iná náà wùzà ẹ̀mí tẹ́rì la ammaratun bizzu'i. Ẹ̀mí a máa kọ̀ntúrò yàn pẹ̀lú aburú, ẹ̀mí máa pèpè saburu anafsu, ẹ̀mí burúkú náà pè nafsu, àrúhù lẹ̀mí rí. Ẹ̀mí burúkú tí ń bẹ lára èèyàn yóò máa ní saburu tó bá yẹ pé ẹ̀mí yẹn ni ó bá jẹ gàba lé mi lérí ìkọlù wọn. Torí ẹ̀ ni òjé ń fọ́ra mi máa illa man rahima rabbi. Abẹ́ni Ọlọ́run bá ṣàánú bó ti ṣàánú mi ni òjé ń kọlù ìyàwó àgbà. Bẹ́ẹ̀. Inna rabbi Ọlọ́run ọba mi gafurun aláforíjì ni, rahim ọba tí sì máa kẹni. Ẹ̀dá ó tó báwọn náà, ẹjá dáadọ́ báwọn náà, ìrìn àdéhùn náà tó. Kí a tún fi yókù sí ọjọ́ halkọ ní ọjọ́ Tuesday. Ibi tá a bá dénú àbí? Pẹ̀lú ògùn Ọlọ́run, Suratu Yusufu yẹ ó dùn. Àrà máa tọ́ lọ díẹ̀díẹ̀. Ọ̀rọ̀ Yusufu ó bẹ̀rẹ̀ ó ní starting ó dẹ̀ ní end. Gbogbo fíìmù tí ní starting tí ní end kìí ṣe fíìmù rẹ̀. Ọ̀rọ̀ Yusufu ní starting ó dẹ̀ ní end. Ó ti yé báwọn. Yusufu ó ṣe nǹkankan. Ó sọ gbólóhùn kan tí ò sí ẹ̀dá tó lè sọrú ẹ̀. Nínú gbogbo ẹni ọlọ́lá láyé, ẹni tí ń wá ọ láti ìyà jẹ tọ́lá wá bọ́ sí lọ́wọ́, ó wá sọ gbólóhùn kan tí ẹnìkan torí ọlá ò ní sọrú ẹ̀. Gbogbo ẹ̀ náà lápadà dé pẹ̀lú òkú Ọlọ́run. Ọlọ́run ò ní fi wálẹ̀. Naam, ẹ jẹ́ n ṣàǹfààní fáyé. Ànábì wa Muhammad. Allahu alaihi wasallam. Ọlọ́run bá wa kí ànábì. Allahu alaihi wasallam. Ọlọ́run bá wa kí ànábì. Ọlọ́run bá wa kí ànábì. Jẹ́ n sáré sọ àìmọ́ àríkà nínú àkọọ́lẹ̀ wípé ní ọjọ́ kan ànábì kí la ń pè Sayyidina Umar ń kọjá lọ ní Madina, inú gbóná Madina náà ní kọjá lọ. Ó wá bá Sayyidina Usman láyé khilafa Abubakiri, ó wá bá Usman ń jòkó lérí pàkété kan bí símẹ́ǹtì báyìí. Usman ń jòkó mẹ́, Usman ọ̀sá sí báyìí. Usman ò sí bẹ́ẹ̀. Umaru wá déwájú Usman wa sallama alayhi wa lam yarudda alayhi salam. Umaru wá ní salamu alayka ya Usman. Ó salama sí Usman lákọ̀ọ́kọ́, Usman wá dáhùn. Ó tó rọ́dà salama lẹ́ẹ̀kejì, ó àádà rẹ̀ kò dáhùn. Ó tún àádà rẹ̀ marata zaliza kò dáhùn. Nínú wa bí Umaru wípé èsè ọ̀tọ̀tọ̀ sàábé kan náà lọ́dọ̀ ànábì, àwọn náà làgbà sàábé. Àyíṣọ́ tààrà wa, èsè tí ń sálámà sí Usmanu tí ó dá mi lóhùn sálámà. Umaru wá kú òun bẹ́kọ̀ lọ́bi tí ń lọ mọ́, ó wá gba ọ̀dọ̀ Abubakiri lọ tí ń jẹ́ Khalifa. Níjọ́ náà, ó ní salamu alayka ya Khalifatal mu'minin, ya Khalifata Rasulillah. Wọ́n Khalifa mú ní èsè Umaru kí ló dé? Ọlọ́rọ̀ kan ní dùn mi tí mo bá wà, mo sì dákẹ́ bá ń ṣe gbéṣẹ̀ lórí ẹ̀. Ó ní kí ni nǹkan náà? Ó ní tí mo bá wà náà ni pé ń kọjá lọ mọ màrí Usmanu bí ó jòkó. Bọ́ sálámà sí kọ̀dá mi lóhùn. Mọ́ sálámà sí kọ̀dá lóhùn. Àbí torí ẹjọ́ tí Afusa tó padà fẹ́ ànábì tí ń jẹ́ ọmọ Umaru. Níjọ́ tọ́kọ rẹ̀ kú. Ọkọ rẹ̀ tó fẹ́ níjọ́ tó kú. Umaru wá lọ bá Usman. Nípe wọ Usman, ọkọ ọmọ mi kú. Ó sì fẹ́ tún ọfẹ́ rì márì. Ìwọ ló sì wù mí kó fẹ́. Usmanu ní òun wà fún lábọ̀ kọ́ máa lọ. Ìgbà tí wọ́n pàdé tí wọ́n fún lábọ̀, Usmanu ní la hajata libiha. Ó lóun ò nídìí ẹ̀, ó ní mi nídìí obìnrin. Àyí tí ń bẹ́ lè mi gan mi tí yanjú wọn tán. Ọkọ olóhun ọ̀fẹ́ kó tó di wípé ó padà fi fún ànábì Muhammad. Umaru wá wípé èmi ló yẹ kí n bínú sí. Mo fún ọlọ́mọ mi pé ọfẹ́, ó sì kọ́ ọlọ́ọ̀fẹ́ bí ìgbà tó ọ̀fẹ́ ràn mínú. Èyí tó wá bínú sí ọ. Ṣé ìhun náà ló tún wá di wípé ń sálámà sí ọ tí tó tún dá mi lóhùn mà? Kí àbọ̀rọ̀ yẹn ní sì ń bẹ nínú rẹ̀ ni.
Abubakar ní gbogbo wọn wá ti lè wọ́ jẹ́ ẹjẹ́ aránṣẹ́ pé Usman nígbà tí Usman dọ́dọ̀ Ànábì Usman ó ní mal khabar ẹ ṣe kí ló ṣẹlẹ̀ sallama alayka akhuka falam tarudda alayhi salam ọmọ ya rẹ̀ Umaru Ọlọ́hun salama sí ọ̀dá ó ní èmi ó ní ma sallama alayya qattu wa ma rahaitu ó ní kò salama sí mi ńgbà Umaru ńbọ̀ láti pàdé mi ò rí ńbọ̀ láti ríra wa mi àti ó tó jẹ́ mẹ́ta tá ti ríra gbẹ̀yìn Umaru tí mo salama sí ọ lẹ́yìn ní wákàtí mẹ́ta sísìn lẹ́ẹ̀kan ó ní èmi sàábì Ànábì ni wọ́n àyè parọ́ àmọ́ ń rò pé aṣọ ibi báyìí ló jòkó ọ̀rọ̀ àṣẹ báyìí ọwá describe bó ti ṣe ọwá ní ó ní ókè ó ní Ọlọ́hun búra Ọlọ́hun ò rí ọ tí mo tún dúró wájú rẹ tí ń sálámà pé sálámà alékáyà Usman ó ní rí ọ ó ní wàláhì mà ó ní kíní kan lórun ìrònú kan lọ bá òun ìbànújẹ́ kan ní ń bá òun ìbànújẹ́ òun ti wá gba ọkàn òun lòun wá dájò kó lòun ronú rẹ̀ ó ní kíní ìbànújẹ́ náà ó ní ìbànújẹ́ òun ni wípé Ànábì Muhammad nígbà tí ń bẹ láyé tá a bá ní problem ọ̀dọ̀ ẹ̀ là ń lọ tá a bá ní ṣòro ọ̀dọ̀ ẹ̀ là ń lọ tí nǹkan bá dàrú òun lá sọ fún jọba wa sọ fọ́lọ́run Ànábì ti wá kú tán a sì ní problem a ní ṣòro a ní challenges in tá ń fèsì mo wá gbàgbé njọ́ta Ànábì ń bẹ láyé kí n béèrè lọ́wọ́ rẹ̀ kó tó lọ gbà tọ́ rẹ̀ ń wípé tọ́ bá tiẹ̀ lọ tán má najat kí ni ọ̀nà àbáyọ wa mal makhraj ọ̀nà wo lọ́nà àbáyọ wa tí nǹkan bá tiẹ̀ dé bá wa lójijì kí ló lè là wá tá bá ní problem àìríjẹ kí ni ó là wá bàbá ní ṣòro ọ̀tá kí ni ó là wá ó ní kíní òun wá ń dà òun ọ̀rán ti béèrè lọ́wọ́ Ànábì ìbànújẹ́ wá ń bá òun Abubakar ní ṣé yíhun ni ó ní Abubakar ní òkè àǹfààní tó wà ń bẹ nínú tó ṣe ni pé Sayyidina Umaru tí ó sálámà sí yàn tí ó dáhùn tó fi wá lọ́dọ̀ Abubakar lọ fẹjọ́ sùn tó bá jẹ́ àwa Yorùbá ni ní kí mọ́ ni wọ́n èyí tẹ̀ kíra mo kí kọ̀dá lóhùn ni èmi lọ́ dáhùn wọ́n sì ń gbà tó ń wò rí mi ebó níbi lẹ́ẹ̀kan sí ń kí kọ̀dá lóhùn èyí tó kí ọmọ láyé tán tó ń wọlé ọlọ àwa Yorùbá nù àwọn Lárúbáwá ò tún sí yìí torí ẹ̀kọ́ tí wọ́n kọ́ lára Ànábì ọwa ni ṣé n ti ń sí ọ́nà oníbẹ̀ ni ó ní tí owó yìí ó lọ ṣẹlẹ̀ sí òun náà rò bẹ́ẹ̀ gbà tá Ànábì bẹ láyé àmọ́ òun náà ti béèrè lọ́wọ́ Ànábì òun bí pé wà Ànábì tó bá lọ tán tá bá wà nù ṣòro kí ni tí ọmọ yọ wá kí la lè sábà ọlá Ànábì ni tẹ́ ẹ bá wà nù ṣòro kan abẹ́ wà nù wàhálà kan abẹ́ wà nù yọnu kan abẹ́ wà nù ogun kan ọgbọ́ ó ní hasbukum kalimatun araftuha hasbukum kalimatun araftuha ó ní gbólóhùn kan tí mo mà tó dá mi lójú ó ló tó yín kẹ́ ẹ máa lò tẹ́ ẹ bá lọ tán ó ní gbogbo òṣòro tẹ́ ẹ bá wà ó ní ẹ máa lò tẹ́ ẹ bá lọ tán wọ́n ní kí ni kẹ́lìmà náà ó ní la ilaha illallah ó ní la ilaha illallah Abubakar ní Ànábì sọ fún mi pé la ilaha illallah ò ti tó wa Umaru ní Usman náà ṣé lóòótọ́ Umaru dákun má bínú mọ̀fọ́lọ́ ǹbẹ̀ dákun má fèríjì mi ìbànújẹ́ lọ bá wọn wá parí ìjà kẹ́lìmà la ilaha illallah kẹ́lìmà la ilaha illallah law wudi'at ala al-jibali la asaba tán bá gbé lérí òkè Ọ̀yọ́ walaw wudi'a la ilaha illallah ala al-mayyiti la qaba wọ́n bá fi la ilaha illallah tán bá wí lé òkú lérí àbí wọ́n hàn wọ́n gbé lé òkú lérí òkú ó sì dìde kèésò òkú tí ń bẹ nínú sàárè là ń wí ẹni ayé rẹ̀ ti kú ni òkú sàárè kọ́ kó tó gé kọ́ wá lè kọ́ láìláì lọ bí sàárè kọ́ wá ní kókò ó dìde òkú nínú èyí nǹkan wí ẹni tí ń bẹ láyé bí aláìsí òkú ni ọkọ tí ń bẹ tí ò rí owó fi kalẹ̀ fún ìyàwó òkú ni ẹni tí ń bẹ tí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tọ́ wọn ló kú ayé ìyá ọ̀nà àwọn ọmọ òkú ayé ní ń kókì ọgbọ́ wala wudi ala ilaha illallah ala sulma lastanarat wọ́n bá wí sí ní òkùnkùn ìmọ́lẹ̀ ó sì débẹ̀ kìí sókùnkùn alẹ́ kí wọ́n bá wí lálẹ́ yọ́ àdáàrọ̀ kọ́ bá nǹkan wọn ń wí òkùnkùn ayé rẹ̀ tí ò jẹ́ àwọn yóò rí náà rí ọ̀pọ̀ ń bẹ láyé tí la ilaha illallah ò bá ọpírètì lára rẹ̀ tó bá ṣiṣẹ́ ń bẹ̀ tó lọ bí omi rẹ̀ tó ọpírètì nínú ẹ̀jẹ̀ rẹ̀ tó wá lọ ọpírètì nínú làákàyè rẹ̀ tó wá lọ ọpírètì nínú gbogbo tí ń jẹ́
ìṣẹ̀dá ara rẹ̀ tó scan gbogbo ẹ̀ ìmọ̀lẹ̀ òde la ilaha illallah la ilaha illallah ọmọ afẹ́ sàlàyé fún gbogbo ayé ẹ fi la ilaha illallah 165 ni iná ni òǹkẹ́ lọ́dọ̀ àwọn onílẹ̀mọ̀lẹ̀ hisab àwọn tí wọ́n máa wọ́n 165 náà la ilaha illallah 165 wọn bá ń tẹ́ kí ní calculator àbíkílẹ̀ ń pè 165 yẹn ẹ wá fi wàhábù òun lọ́lọ́run fi bù nǹkan fún yàn kọjá ń tẹ̀yàn wá bọ́ọ̀ bá ti ẹ̀ mọ̀túnmọ̀ wàhábù bù tọ́ wà ń bẹ̀ òun náà kò jẹ́ ọmọ ni wọ́n náà rí pé wàhábù orí pọ́pọ̀ lẹ́nu ni àbó ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ wàhábù ọ̀pọ̀ yẹ́yẹ́ o ní wí wàhábù kọ́lọ̀ wọn má bu orí fún ọdún tó béèrè lọ bàbá wo wàhábù yẹn 14 lọ́ba mẹ́ ní àdàdí ẹ̀ wàhábù ni lọ́ fi lu 165 times 14 times 165 yóò fún wa ní 2,310 àbí 2,310 iná ni ó fún ọ wàhábù 14 la ilaha illallah 116 165 14 ọ wà fi lù èèna èèdọ̀rábẹ̀ yóò wà fún ọ ní 2,310 iná ni ó fún ọ torí pé wàhábù adàdí tọ́ ni tọ́ a 14 lòun náà wàhábù 14 lòun náà ibi tọ́ ha àti wàhábù tí pàdé nù ọgbọ́ now àwárí 2,310 la ilaha illallah 2,310 la ilaha illallah 2,310 iná lọ́mọ wá sí odidi ọjọ́ méje ni kò fi sà wàláhì súnmọ́ billahi alladhi la ilaha illa huwa ó ní sà kọ́ wá dájú rẹ̀ kọ́ nǹkan kan pọ́ fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run àbí kọ́ lọ́run fún ọ yóò fún ọ kò fún ọ ò sí ń bẹ̀ àmọ́ tó o bá fẹ́ sà èyí tó dáa fún ọ jù tí ó rọrùn fún ọ láti ṣe bá ti fẹ́ ṣe yìí òun náà ní kó o fi tẹ̀sùbá gan sùnkẹ̀ kọ́ ọ má lo kántì àkántà má sì lo tébù má lo kántà má lo tébù tẹ̀sùbá gan ó lé lé tẹ̀sùbá 200 ó lé tẹ̀sùbá 100 má lo ju 200 àti 100 lọ má lo tẹ̀sùbá 1000 100 200 náà ní kò lò tẹ̀sùbá white ló wá dá fún òun náà ló gbé ó sì wọ aṣọ white tẹ̀sùbá white aṣọ white tí wọ́n bá jọkùnrin fi fìlà white lé tó bá jóbìnrin fi borí white ìjábù white lé àbí borí white lẹ́yìn bọ́ bá white tán funfun ní ọ̀wà náà torí mímọ́ ni ọba wa. ayakumullah ẹni tí ò bá bá ń lé kọ́wé á máa ń ṣọ́wà bíbí sẹ́. èyí tí sọ̀gbà tí ó lò oṣùn tó lè máa sáà ní sáà oṣùn ni tó lè máa sáà ní. èyí tí sọ̀gbà tí ó ṣe tọ́ba ẹ̀mọ̀pá àti rí aṣọ white àti rí fìlà white àbí borí white tẹ̀sùbá white àti rí bẹ́ẹ̀ ọjọ́ tó wà bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ òun náà ní ọjọ́ Monday tọrọjọ́ Monday yẹn ni kọ́mọ̀r ọgbọ́ nínú kàwákìbù sàyára ọjọ́ Monday ni kọ́mọ̀r tẹ́ ẹ bá lù ó ní bí wọ́n ti lu òun náà àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ Ahmada Tijani òsín yà yín ni bí Tijani bá ń bẹ́ yà yín òun ní nìkan máa bá yanjú rẹ̀ ó mọ̀ nípa gbogbo ẹ̀ púpọ̀ wọ́n bá lù dáadáa ẹ rí wípé Monday ni yóò iná ni ó gbé wá tí ó ṣe dédé ọjọ́ tí yẹn lè bẹ̀rẹ̀ torí ọjọ́ òun ṣẹ̀ẹ́dì ni kò sí ní téèyàn náà ń jọ́ náà tí ò ní dọ́dọ̀ ọlọ́run irú ọjọ́ òun gan bí ànábì Muhammad òun wá bí Tọ́ha ló fi jẹ́ pé Tọ́ha tí wọ́n bí lọ́jọ́ Monday ádàdí rẹ̀ ṣe dédé tí wàhábù tọ́lọ́run ti ń bu oore fún yàn ẹ̀fù wa wọn ní Monday lẹ́wàá bẹ̀rẹ̀ tó bá fẹ́ ṣe táìmù tó bá máa pọ́ confident fún ọ àmì èyí tó dáa jù òun ni ká ṣe ní alẹ́ má òru lọ́dọ̀ tiwa níyà yìí àwọn tán bá ń bẹ ń lu òyìnbó àbí lókèrè tí wọ́n ó ṣiṣẹ́ òru tí wọ́n ò ní ṣiṣẹ́ ọ̀sán káwọn ó fi tiẹ̀ sí àyè tó bá rọ̀ wọ́n lọ́rùn lásìkò tiwọn náà ó ti yé báwọn. àwa bẹ̀rẹ̀ rẹ̀ láti ọjọ́ Monday ẹ máa wá ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ ṣe 2,310 ó gbé àgbàdo síwájú ó fi ṣúgà sí àgbàdo náà ẹni tí bá ń bẹ lókèrè tí ọ̀rá àgbàdo kó ṣe
kọ́ wá sọ fẹ́ni tí ń bẹ nílùú tó wọ́n ra àgbàdo níyà yìí kọ́ wá sọ fún pé lágbájá táìmù báyìí mo fẹ́ máa ṣe máa bá ń gbé àgbàdo kalẹ̀ ó sì fi súyà sí ẹ wá connect ara yín ẹ ṣe fídíò call yóò rí àgbàdo wájú rẹ báyìí yóò wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tiẹ̀ lọ́hùn yóò máa oníbọn tí ń ṣe nísìn yóò kàn máa dà níyàn ni tó bá parí ẹ̀ tán kọ́ dà níyàn ságbàdo níjọ́ àkọ́kọ́ yóò fi ṣúgà sí àgbàdo á tú ṣúgà sí ọmọ wa dé ọba parí ẹ̀ tán ọba dà níyàn sí tán ó di níjọ́ àkọ́kọ́ níjọ́ kejì bẹ́ẹ̀ níjọ́ kẹta bẹ́ẹ̀ 2310 níjọ́ kẹrin bẹ́ẹ̀ ọjọ́ karùn-ún bẹ́ẹ̀ ọjọ́ kẹfà bẹ́ẹ̀ tó bá di ọjọ́ keje tó parí ẹ̀ ọjọ́ Sunday ni ó parí tó bá di Sunday tó parí rẹ̀ kó tó wá ṣe ti Sunday ni ó sinra tó bá wá sinra ó wá ṣe náfìlà níjọ́ Sunday tó parí ẹ̀ ó ṣe náfìlà rákà méjì ó wá ṣe suratul Fatiha ẹyọ kan ó wá ṣe kul huwallahu 71 lérí ìdúrà àkọ́kọ́ kul huwallahu 66 lérí ìdúrà ẹlẹ́kejì tó bá wá jókòó tó sálámà tán lọ́jọ́ keje nu o tó bá wá sálámà tán ó ẹsẹ̀ wá ṣe la ilaha illallah yẹn ní ọjọ́ keje tó bá parí ọjọ́ keje òun ó gbé àgbàdo wọn dà níyàn sí ó fi sàkàsọ láàrin bùkátà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ó wá fún àgbàdo òun fún àwọn dábà ojú báwọn náà lọ ó ní fi mú jẹ kinní kan lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ méje òun ò ní pé tó ti rí signal pé Ọlọ́run ti dé àwọn mi àlẹ́ àràṣì rẹ̀ àwọn mi yóò sì dá Ọlọ́run tó bá fẹ́ wọ́n yọ̀ǹda rẹ̀ fún gbogbo ayé kí gbogbo kó wa ó máa ṣe àtọkùnrin àtobìnrin kò sí ẹni tí ò lè ṣe àtọmẹ́kẹ́ àtàgbàlagbà kò sẹ́ni tí ò lè ṣe bọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ wọ́n náà ó rí bẹ́ẹ̀ fún ọ́n sẹ́rí kọ́ ọmọ bá bẹ́ẹ̀ torí máa fún yàn tán ni ayọ̀ǹda eléyìí fúnra wa ká fi ṣe àti ṣàǹfààní fúnra báwọn ti pẹ́ ayé bẹ́ẹ̀ kọ́ àtúnfẹ́ eléyìí ṣàǹfààní wàláhì ẹ gbìyànjú ẹ ṣe ẹni tí ń bẹ́ lu èbó yìí sì fún ọ àwọn aráalé ní ọ̀bọ̀ ṣàgbàdo kalẹ̀ ó ti bá alẹ́ lọ́ọ́ máa ṣe ìwọ tó bá wà ń lu òkèrè tí o bá sọ opportunity alẹ́ fún ọ àtùkò tó bá convenient fún ọ kò ṣe àmọ́ ìwọ tó bá ń bẹ nílùú yà yín ẹ gbìyànjú ẹ kó jẹ́ pé alẹ́ ni yóò jẹ́ wọ́n bá ṣe tán báwọn wọ́n bá tún ṣe sà kọ́ kalẹ̀ nínú kan tó nínú ogún ìsìlámù nù tó rọ́nà mùsùlùmí ni ọ́ kọ́ kalẹ̀ kọ́ máa lọ lé ṣe á bá Ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ti rí wọn lákọ́ sí Ọlọ́run ò ní fi wálẹ̀ assalatu wassalamu alayka ya rasulallah assalatu wassalamu alayka ya nabiyallah assalatu wassalamu alayka ya akram khalqillah alfi salati wassalami abadan daima alayka wa ala sahabika gbogbo àwọn TikTok ẹ ń wà ní TikTok God bless you all God reward you abundantly you never lack you never weak say bon da to you will drink milk milk ma mu miliki lera buru gbogbo àwọn èèyàn wa tí wọ́n sì jẹ́ Kristẹni àwọn náà ńbẹ̀ tí wọ́n wò wá gbogbo yín ni ó dá fún albarka la àwọn ẹni Ọlọ́run kódà ẹni ó bá jẹ́ Kristẹni ó lè bẹ̀ mùsùlùmí kó bá wọn ṣe ó kàn fà níyàn rẹ̀ sí ni wọ́n náà fi mú jẹ bùkátà rẹ̀ sí kò sẹ́ni tí wọn ò lè ṣe fún fi mú jẹ bùkátà rẹ̀ síwájú Ọlọ́run gbogbo yín pátá ní TikTok ẹ̀ ní máa padà sí ibú ẹ̀yin tí wá ní Facebook tá àtijọ́ máa bẹ tipẹ́ ìdọ́ǹtè àwọn tiwa Ọlọ́run ò ní fi yín lẹ̀ àdúrà yín ó máa gbà orin yín ó máa pọ̀ gbígbà àdúrà yín ó máa pọ̀ torí yín náà la fi ń fi irú nǹkan báyìí lẹ̀ kì í ṣe torí òun bá a fi lẹ̀ fún ilé ibú ni yóò ṣe kò sí ní mòore ẹnjí yìí ṣe kò sí ní mòore yóò pè ń bídíà yóò sì ṣe torí tí wọn kọ́ àmọ́ torí tí yín tẹ́ jẹ́ èèyàn rí iná la fi ń fi kalẹ̀ fún yín àdúrà yín ó máa gbà o àdúrà yín ó máa gbà o ọwọ́ yín kò ní kànsàlẹ̀ àpò ẹ máa rówó ná ẹ máa ránu lókèrè nítòsí ní gbogbo àyè tó ń kálukú wà tẹ́ ẹ ti ń fọ́lù ọmọ bàbá Lágége àánú Ọlọ́run ọmọ báyìí olúwa ájí olúwa ní sọlá èèyàn wa dáadáa ni olúwa ní sọlá ọmọ bàbá Lágége náà ni èèyàn wa ni púpọ̀ ájí wa dísẹ́ǹsì ọmọ bàbá Lágége náà ni wọn Ọlọ́run ò ní fa àwọn náà lẹ̀ àti gbogbo àwọn èèyàn wa lápapọ̀ ní gbogbo bí tẹ́ ẹ wà Ọlọ́run ò ní fi yín lẹ̀ ọlá Muhammad gbogbo àwọn Lágége kò lúnà ọmọ bàbá Lágége Ọlọ́run kò ní jẹ́ máa padà sí ibú yóò máa gbàdúrà yín ọlá àwọn ẹni Ọlọ́run subhana rabbika rabbil izzati rabbana rabbal alaiki rabbana rabbal alaiki najina min sharri sama najina min sharri sama واجنا منك سعادة واجنا منك سلامة ورضا مع نيل الهنا ورضا sí Ádámù ló lórí náà Rabbana sí Ádámù ló ní
ربنا رب العلا Olúwa ṣẹ̀mí gígùn fún bàbá wa, Ọlọ́run ṣàlàáfíà fún bàbá wa, Ṣékùnà Mùdírù fún gbogbo wa, Olúwa ṣàlàáfíà fún bàbá wa. Rabbal alaiki Rabbal alaiki najina min sharri sama najina min sharri Babalagege 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 Ọlọ́run wọlá ayé àdàdí tí Agége gbé wá ọgbọ́n Hayakumullah. ó ní tí wọ́n fi lù ó ní tó jáde níbẹ̀ tí wọ́n fi lù Agége òun náà ní Gálíbù Hayakumullah. onígbọ́njọ́ Ṣéka Ádámù adágége ó ti ó ní bó ti wà Ṣéka Ádámù adébẹ̀ l'Agége di ń tọ́kárí gbogbo ayé. Alhamdulillah. Tọ́ bá ti wá dákọ̀ Agége ṣé Ádámù lẹ́fọ̀kàn sí Bẹ́ẹ̀. Márkàsì lẹ́fọ̀kàn sí wọ́n bá dákọ̀ Márkàsì Agége lẹ́fọ̀kàn sí. Masha Allah. Ọlọ́run tó wá ní ṣé Ádámù ọ̀tàn málẹ̀ ságége tó fi wá di wípé wọ́n máa Agége ó dìlú ẹ̀sìn lónìí bẹ́ẹ̀ kọ́ wà tẹ́lẹ̀ kí ṣe Ádámù tó débẹ̀ bàbá lọ́tàn mọ́lẹ̀ síbẹ̀ ìmọ̀lẹ̀ ọ̀hún ni bàbá Lágége tó ní jòkó sí tí wọ́n ń bepo sí transformer tí wọ́n jẹ́ kí wọ́n ń bepo sí transformer La ilaha wọ́n jẹ́ ó kú. Masha Allah. Ẹni bá rún wọn pa ẹni tí ń bẹ ń di transformer tí ń fepo sí ẹni pé ń tọ̀ wọn fẹ́ sọ òkùnkùn sáyé nù. Wallahi. Ọlọ́run wọlá wípé òkùnkùn ni wọ́n fẹ́ sọ sínú Islam Ọlọ́run má gbà fún wọn o Ọlọ́run má gbọ́ tiwọn o Ọlọ́run má gbọ́ tiwọn o Ọlọ́run má gbọ́ tiwọn o àwọn bára jí ọ̀hún má gbọ́ tiwọn o eléri ibu ni wọn o má gbọ́ tiwọn o ẹni òfò ni wọn o má gbọ́ tiwọn o má gbọ́ tiwọn lérí ọ̀rọ̀ bàbá Lágége tiwa ni kọ́ gbọ́ tiwa láwa tá ń jó lólùfẹ́ kọ́dà má gbọ́ ti mùnáfíkì inú wa lérí bàbá Lágége jẹ́ bàbá ọmọ wà dáadáa 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 with full health and weight Masha Allah. with full Health and ó tún wá with full loaded health and weight tí ó loaded Akramakumullah. bí nǹkan bá fúlù tí ó bá wà loaded. Baba. Baba. Health and weight. Basta tanu. Bó ti rí nù. Ọlọ́mọsá àjò orí bẹ̀ fún bàbá. Orí bẹ̀ fáwa náà. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin.